Ètò yẹn tún ti dé ilé lóko kájọgbọ́n takọtabo ó ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ ìṣítí máa tún lè yíyọ kájọgbọ́n pẹ̀lú ọmọ lójú Olódùmarè kájọgbọ́n ọ̀rọ̀ ìṣítí kájọgbọ́n ètò àsìkò tó ń kọ́ni lọ́gbọ́n rèé kájọgbọ́n lórí MySweet FM 97.5 kájọgbọ́n ó kọ́ni lọ́gbọ́n kájọgbọ́n ó ń gbé àṣà àti ìṣe wa lárugẹ kájọgbọ́n ní gbogbo ọjọ́ ajé Monday kájọgbọ́n aago 2 ìyẹn ní United Kingdom kájọgbọ́n aago 3 ọ̀sán ní Nàìjíríà kájọgbọ́n ó ń kọ́ni lọ́gbọ́n ó tún fúnni ní ìmọ̀gí kájọgbọ́n ọmọ lójú Olódùmarè já wá sí kájọgbọ́n Ìjẹ̀ṣà nílé ẹlẹ́nira tẹ́ka kájọgbọ́n ìwọ lọ́lọ́run á fi rán kájọgbọ́n sọ̀rọ̀ tí yóò ní sọ̀rọ̀ dẹ̀ kájọgbọ́n láàrin fáṣ mo ní kájọ gbẹ̀tò yẹn kájọgbọ́n. Ètò yẹn tún ti dé ilé lóko kájọgbọ́n takọtabo ó ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ ìṣítí máa tún lè yíyọ kájọgbọ́n pẹ̀lú ọmọ lójú Olódùmarè kájọgbọ́n ọ̀rọ̀ ìṣítí kájọgbọ́n ètò àsìkò tó ń kọ́ni lọ́gbọ́n rèé kájọgbọ́n lórí MySweet FM 97.5 kájọgbọ́n ó kọ́ni lọ́gbọ́n kájọgbọ́n ó ń gbé àṣà àti ìṣe wa lárugẹ kájọgbọ́n ní gbogbo ọjọ́ ajé Monday kájọgbọ́n aago 2 ìyẹn ní United Kingdom kájọgbọ́n aago 3 ọ̀sán ní Nàìjíríà kájọgbọ́n ó ń kọ́ni lọ́gbọ́n ó tún fúnni ní ìmọ̀gí kájọgbọ́n ọmọ lójú Olódùmarè já wá sí kájọgbọ́n Ìjẹ̀ṣà nílé ẹlẹ́nira tẹ́ka kájọgbọ́n ìwọ lọ́lọ́run á fi rán kájọgbọ́n sọ̀rọ̀ tí yóò ní sọ̀rọ̀ dẹ̀ kájọgbọ́n láàrin fáṣ mo ní kájọ gbẹ̀tò yẹn kájọgbọ́n. Ìbà fọlọ́wọ́n bá mi ìdò àárẹ̀ ìró àlà ọba mi ajípọ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ni. ọkàn tó mọ́kàn mi dàrú. oyígiyigi mi ọba ìdùà. ṣé wọlé aláàánú ènìyàn. àpáta ayérayé alábẹ̀bẹ̀ ìṣẹ́gun. ní fìlà gorí lọ́mọ. mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun. bá olóore ọ̀fẹ́ ńlá. ọba tí ń bẹ káyé tó bẹ. ọlọ́run ọba tí ó tún mọ̀ bẹ́ẹ̀ ń gbà tẹ́nìkan ò bá ní símọ́. ká
kábíyèsí olódùmarè náà ni mò ń ké sí. Òun náà ni mò ń yìn, òun ni mò ń gẹ̀ nígbà gbogbo. Ẹ ṣeun ṣeun bàbá. Kí n máa jó kí n máa yọ̀, kí n máa yan ọlọ́ọ̀bá mi ìdùn àlógo ni. Fún oore pàtàkì tó ṣe nínú ayé tèmi ọmọ lójú olódùmarè. Màmá sọ ní gbogbo ìgbà máa ní ọba mi tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́rí, ọba mi tó ta sánmọ̀ bí ẹni taṣọ. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn, kábíyèsí olódùmarè. Ọmọlójú olódùmarè yìí rẹ̀ international broadcaster lọ́mọ. Bàbára láwo kọ́ oore fẹ́ Jésù ni. Ẹni lọ́jọ́ kejì oṣù keje Ọlọ́mọ jẹ́ ìyẹn nínú ọdún 2018 tá a wà yìí. gbogbo pẹ́ni Ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni. ńlá Jésù ni. Ọjọ́ ajé èyí tó jẹ́ ọjọ́ Monday. Ló jẹ́ kí n mọ́pẹ́ wá fún oore ọ̀fẹ́ tó dá. Ó jẹ́ kí n rọ́pẹ́ dá. Ó jẹ́ kí n rí jójó. Adúpẹ́dúpẹ́ adúpẹ́pẹ́ òkun. Àánú rẹ̀ tó dé mi lọ. Oore ọ̀fẹ́ ni mo ní tí mo fi wá dúró. Oore ọ̀fẹ́ ni mo ní. Kí la ní tá a fẹ́ fi Ọlọ́run ọba? Oore ọ̀fẹ́ ńlá. Oore ọ̀fẹ́ ọ̀rẹ́. Kí la ní tá a fẹ́ fi yin Ọlọ́run ọba mi ìdùn àlógo? Jésù fún mi dé. Oore ọ̀fẹ́ ọ̀rẹ́. Ọlọ́run ọba mi tí ì jọkà, Oore ọ̀fẹ́. kì í jẹyán, Jésù fi dé mi. kì í jẹ̀bà, kì í gbà nǹkankan kó tó ṣoore fún ni. Ẹgbọ́n ṣé kò wáyé ká yin Ọlọ́run ọba mi ìdùn àlógo ni? Ló gbé mi ró. Aha! Mo mọ̀ pé mo lè di star. Àánú ṣá ni mo rí gbà. Àánú ni. Ọ̀pọ̀ ìlara ni mo fèsì. Ogun tó ṣe ojú mi. Mo ṣẹ̀ṣẹ̀ Ayé gbógun ọ̀tá gbógun. ó yẹ kó dúró ti Jésù. Àmọ́ Ọlọ́run ọba mi ìdùn àkùjẹ́ kó borí wa. Jésù mo wá dúpẹ́. Jésù mo mọ́pẹ́ wá. Fóore ìfẹ́ Gbogbo yín pátápátá ni mo kí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ètò tòní. dúró wá. Lójú abínú. Ọmọlójú olódùmarè yìí rẹ̀ international broadcaster. Oore ọ̀fẹ́ ni mo ní tí mo fi wá dúró. Oore ọ̀fẹ́ ni mo ní tí mo fi wá dúró. Oore ọ̀fẹ́ ńlá. Oore ọ̀fẹ́ ńlá. Oore ọ̀fẹ́ ńlá. Ọlọ́run ọba mi ìdùn ló máa ń fún wa sọ, kì í ṣe wípé mímọ̀ ọ́ sọ tiwa, kì í ṣe pé mímọ̀ ọ́ ṣe tiwa. Kò sí nǹkan táwa fẹ́ sọ bí ò bá ṣe wípé Ọlọ́run ọba mi ìdùn á fi ọ̀rọ̀ sí wa lẹ́nu láti máa sọ. Títí ayé máa ń Ẹgbọ́n ìjó wa rọrùn bí. rábà wọn. Fẹ́mi Sólà ni mo fi wọ orí ètò tòní. Tó gbé mi sọ. Ìyẹn nínú àwo rẹ̀ tó pè ní Grace, ìyẹn orí ọ̀fẹ́. Ọ̀nà tí ọ̀tá rókó dí òun ló lànà yẹn. Ọ̀nà tọ́ta rò pé ó dí, Jésù sọ pé Ọlọ́run ọba mi ìdùn á la ọ̀nà náà. Ká mọ̀ dúpẹ́ oore tiwa nígbàkigbà lọ́jọ́ gbogbo. ó yẹ sí ta ló wá fẹ́ sọ pé no. Ọ̀tá gbogbo wọn bínú. Jésù fọwọ́ lẹ́rọ̀. Mélòó la fẹ́ rò? Jẹ́jẹ́ òun. Mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé Àwọn ẹlẹ́rìí ńlá ló ṣe olọ́jọ́ sí. nínú oore tọ́lọ́run ọba mi ìdùn á ti ṣe fún wa. Sóhun tọ́ta lè ṣe. Mo kí yín ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí. Ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi kétékété báyìí. Mo kí yín o. Mo kí yín lẹ́ṣọ̀ mo kí yín tológun. Ọ̀rọ̀ ló kó mo rò wá tá a fi bọ́kà nínú ọkà. Ọkà àkókò ń jọkà ń tó jọkà náà lọ́kà ń jẹ. Bóyá kájọ lulu kámi lẹ́gbẹ́ kájọ pẹ́lá kájọ kọrin kájọ fi Èdùmàrè oníṣẹ́ ńlá kájọ kọrin lulu Olùgbàlà oníṣàlá ọba tó gbà mí là ọba tó wò mí sàn ọba tó gbé mi sókè. Gbogbo yín tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ètò pátápátá ni mo ké. Ẹ̀yin náà ṣàmọ̀ bá ṣe máa ń kíra wa ní gbogbo ọjọ́ mẹ́jọ. Kájọ kọrin Ọmọ yín ọmọ lójú olódùmarè rèé international broadcaster. Olùgbàlà oníṣàlá ọba tó gbà mí là ọba tó wò mí sàn ọba tó gbé mi sókè tó pẹ̀lú ẹ̀dùn mọ́ láyé mi ò jìnnà.
níwájú rẹ̀. gbogbo ẹnu ẹ̀. mo ní kí n bọ́wọ́ ẹ̀rọ wọlé lálẹ́ ètò níní. tó fàṣọ ṣe yá láyé. bó o lọ dẹ̀ yín ṣe rí. ẹ máa kú weekend. mi ò jẹ́ káyé. láti Friday di Saturday. ṣe yá láyé. báwo ni Sunday náà ṣe rí. ṣe gbogbo ẹnu ẹ̀ gan. èní tún ni Monday. láyé fẹ́. àwọn tó wà níbi iṣẹ́ wà níbi iṣẹ́. láyé ẹ̀ gan. àwọn tó ti darí dé láti ibi iṣẹ́ wọn ti darí dé. láyé mi wá. àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń lọ tó jẹ́ pé iṣẹ́ alẹ́ làwọn ń ṣe. láyé mi bàbá tó gbé mi sókè. gbogbo ẹnu ẹ̀ gan mọ́. láyé mi. gbogbo yín pátá ni mo ké. tó fàṣọ ṣe yá láyé mi. gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá. àjọkọrin kàdéfì pẹ̀lú wàrí oníṣẹ́ ńlá. àjọkọrin pẹ̀lú gbàlà oníṣẹ́ ara. ọba tó. gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátápátá. ọba tó gbé mi sókè. gbogbo ẹ̀. ọkọ̀ ọba àdá ọba kò ní ṣàmì lẹ́sẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. gbogbo ẹnu ẹ̀ gan mọ́. láyé mi. kábíyèsí olórúkọ púpọ̀. ẹ̀yin oníṣẹ́ ọwọ́ àtàjèrè ọjà. oníṣẹ́ fàyà. ẹ̀yin ìyálọ́jà àtàjèrè ọjà. akẹ́kọ̀ọ́ lójú ogun. fàṣọ. oníṣẹ́ ọwọ́ kẹbà àríṣe. ló gbé mi sókè. gbogbo ẹnu ẹ̀ gan mọ́. láyé mi. tó fara ti. kí ni iṣẹ́ yín kó má ṣe dojúkọ yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. bẹ́ẹ̀ ni í ṣe jẹ́ ọjọ́ Monday tí ó jẹ́ ọjọ́ Ajé. Ajé kó wọlé yín. Ajé kó fi lé yín kó fi ṣe ibùgbé. ká dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. aláyé ló máa yíyan o òkú kò lè. àbí ọ̀rọ̀ ní Fẹ́mi Sola ń sọ. ọ̀gá àwọn òkú ti sun fọ́nfọ́n. kábíyèsí Olódùmarè. a fi yọ̀ wọ́n o. bàbá jẹ́ kí n wà láyé ìwé máa gbé ọ̀gá mi. ẹni tó ti kú ò lè yan tóró ti sun fọ́nfọ́n lọ. àìsàn tó gbà ní lọ́wọ́ mi bàbá kí n má máa rí. kábíyèsí Olódùmarè. Wetin I chop belle for where I no go praise your name. Ìgbọ̀n ni mo lè jayọ́ tí mo fi ní gbórúkọ rẹ̀ ga. Bàbá ọlọ́run o, bàbá ọlọ́run. Dem think say e don finish, you tell me say e still plenty. Títí ayé ń mọ́ ìyọ̀ máa fi jóyọ̀ nílé rẹ̀. Awesome God, bàbá olóore ọ̀fẹ́. Ẹ ṣé, ọdún orí ọjọ́ gbogbo. Bàbá olóore o, mo wá dúpẹ́. ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó fi ra mi padà. mo dọ́dọ̀ Jésù mo rí mo rí ọ̀fẹ́ rẹ̀ mà ló gbé mi ró. májẹ̀mú àlàáfíà tó bá mi dá òun ló fi mí lọ́kàn balẹ̀. Jésù mi mà ló lọ́nà o tó lànà fún mi o. Jésù mi mà ló lọ́nà o. Fẹ́mi Sola lẹ́ ń gbọ́ yìí. lànà fún ọmọ lójú Olódùmarè international broadcaster. gbé mi lékè. ẹ jẹ́ ń kí àwọn tèmi tó ń darapọ̀ mọ́ mi lórí ètò. fi mí ṣe ọ̀gá fáwọn tó ń bí àwọn tí wọn kì í fi mí lẹ̀ ń gbà kọ̀ọ̀kan. ìrẹsẹ̀ fún mi. bàbá ló sọ. mo fẹ́ kí ẹ̀yin tèmi tẹ́ wà lórí ètò. ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn Jésù. mo kí Sheriff Oyèwọlé Infinity Oyèwùsì. lọ́ọ̀ Bọ́lá. Ayọ̀ Adébíyì. lọ́dàmí Àlàní Àdé Olúyọ̀mádé. májẹ̀mú àlàáfíà tó ọjà juni Olúmúyìwá. lọ́dàmí Ṣàlàfíà lẹ́wà. Yorùbá ń kí Ìgè Ọlá BJ. Adédèjì Sálímù. dọ́dọ̀ Jésù. Crew Ultimate. Ṣítù Olúwàgbémi. Ọ̀túnba Olóyinká Nurudeen Waheed Mokin. májẹ̀mú àlàáfíà Jọkẹ́ Àṣùbíàró. Tommy D. Bọ́lá Ẹ̀rí Ìyanu. Ọmọ́táyọ̀ Àdùkẹ́ Adé. mo ti mọ Mary Adéyẹmí Mokin. Bíọ́lá Ẹ̀rí Ìyanu. padà
Tomike M. Komolafe, bàbá mi Larry Fash, tó jẹ́ ayé mi Agility Adedayo Emmanuel, ó bá mi ṣe Ademola Ayobami, wọ́n ti Akinyemi Kudira, jáde láíláí Afenishola Adekoya, ṣẹ́kọ̀ọ́nà Olawumi Awojinrin, jẹ́ ọ̀dọ́ Olórí Alimat Idris Bello Moke, fíra mi padà Bímpé Adégbùlò, orí èyí Akin pẹ̀lú Dámilọ́lá Ọláyíwọlá, Délẹ́mú Moke, aláfíà tó bá Ọdún Ayọ̀ Lámilékan, fìdí lákọ̀ọ́bà Màmá Anímàṣà Afọ́mipẹ̀rọ̀ ló fíra mi padà Moke, Ìlérí Àṣẹ Ọmọ́táyọ̀, orí ọ̀fẹ́ rẹ̀ wà Ọlábísí Owó Labí Ọlọ́run ní Ṣọlá Moke, láfíà tó bá mi dá Akérègbè Victor Mobọ́lájí Adéwálé, Alówólé Òzéni, Aj Zimra Fọlábí, Ọlátúnjí Rídùn àìká àbọ̀ sórí ètò, Ògún bí ìtàn Oyèníkẹ́ Ọlátúnjí sísá, Abíolúṣọlá Peter láti Spain, bá o Alájà Ọmọlàbẹ̀ ní mo kí yín dáadáa gbogbo UK nǹkan. ẹ̀dá pé Jésù Fowówẹ̀ Gbénga Akọ́gun Gbénga Fowówẹ̀ ní orúkọ rẹ̀ ṣàlàfíà lẹ́wà bàbá láti Austin, Texas, ńlá o ìyẹn nílùú Amẹ́ríkà. ẹgbẹ́ orúkọ rẹ̀ ga Ẹ kú múra àti ìnáwó tó ń bọ̀ lọ́nà. gbé mi lékè ọ̀tá ẹgbẹ́ ẹ̀yìn orúkọ rẹ̀ pé Jésù Kristi ga Ẹ ṣeun, fún mi ni mo máa ń rọ́wọ́ yín gbogbo ìgbà náà. ẹ̀yìn orúkọ rẹ̀ Ẹ bá mi kí Yèyé Mẹ̀ṣọ́ of Ìjẹ̀ṣà Land. ẹgbẹ́ tó ní kí n máa Ẹ bá ń kí wọn, ẹni mo kí wọn dáadáa. òun ló tún lé ayé mi ṣe Fọláṣadé Akínọlá Ṣọlábí, ẹgbẹ́ orúkọ rẹ̀ ga Alani Adé Olúyọ̀mádé, ọba tó ní kí n má bẹ̀rù ẹgbẹ́ Alájà Ọmọlàbẹ̀ ní ẹ ṣé. ẹgbẹ́ orúkọ rẹ̀ Ọlọ́run tọ́ba P. Samuel, Honorable Fasasi Ọlárẹ̀wájú Ẹ̀ríjogún Ọlá, Òjijì Májígbé ọmọ Ọ̀dọ̀fin, Júmi Ọmọlọ́pẹ́ Abraham, Ọláyínká Babalọ́lá, Olúwatóyìn Ládì Púpọ̀, Yusuf Ganiyat Faith, Princess Abake Ọláníyàn, òṣèré fún ọkọ mi mo sì Olúòní, Jésù Ọláyínká Babalọ́lá, létí mo sì ní Tóyìn Adénìkẹ́ Johnson, kí n má bẹ̀rù Olúwaṣẹ́gun Joel Badmus, kò sóhun tí ọ̀tá lè ṣe tó lè ràn Gbélé Ìyá Adéwálé, ó fẹ́ jẹ́rẹ̀ ra mi padà ó sì wẹ̀ Olúfúnmiláyọ̀ Délé Ṣítò, sọ mi di aṣẹ́gun mọ́tò Akọ́gun Gbénga Fowówẹ̀ Bùkínsà, Olúfẹ́mi Matthew Amọ̀rẹ́, Ọlá Afọ́rẹ̀yìn, wọn ni mo mọ bá ti jẹyẹ Adébíyì Adéọlá Yẹmisí, wọn ni lápárẹ̀ ó sì gbà mí Fọlákẹ́mi Tolúlọpẹ́, ọmọ Adédèjì, òṣèré fún ṣàlàfíà lọ́wọ́, símẹ́sì Moses Abíọ́dún Ayọ̀délé, Victoria Ọláníyì ẹ̀ṣọ́ ẹ̀ka àbọ̀ sórí ètò. ògo ni fún bàbá lọ́run Victoria Ọláníyì ọ̀rọ̀ àjọsọ àwọn méjèèjì kẹrẹ rúbọ ṣé ẹ gbàgbé ṣoṣo tó dẹ fi mí lọ́kàn ó tó jọ méjì mẹ́ta. ṣe la DJ Sunday ò sí sàmì. sórí ta kó lè ràn mí tó mo dé sórí yásó ọ̀rọ̀ ìṣítí tòní. ọ̀tọ̀ Orí ètò náà ni mo wà tí mo ti ń dá gẹlúgẹlú tí mò ń rọ̀ bí owó. Ọmọ lójú Olódùmarè èmi náà ni. òkè mi wọn ni lápárẹ̀ ó sì gbà Ẹ jẹ́ ń pàlú ìdáná kí n gbẹ́lòmíì wọlé sórí ètò. Mo kí màmí Abíọ́lá Akínyẹmí. lọ́jọ́ kan la ó lọ ròyìn mi lábúlé Aha, pèmí náà mo ní ìfúnrin àdúrà ẹ̀ kí n fi sílẹ̀. lọ́jọ́ A ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀yẹ̀ bọ̀ látò ní. ìdókò wa èmi náà wá Ó jẹ́ dúdú ní ẹ̀ tí mọ̀. I am Larry B. Bọ̀sún mo kí yín. inú àbàtì mi kú oríire. Tamilore Martins Òjó. Ògbóǹtarìgì òṣèré orí ìtàgé ni wọ́n. Mo kí kí n ṣàlàfíà lẹ́wà gbogbo lẹ́ńkọ́. Ọmọ ọba Ọ̀bárùà. Gbogbo ẹni tó ń wò mí lórí Facebook mo kí yín pátápátá. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí Instagram mo kí yín. Akínládé David Ìyanu Olúwa.
Tinúkẹ́ Fásàmọ́kì ọ̀rọ̀ ìṣítí lélẹ̀ látẹnu ọmọ yẹn ọmọ lójú Olódùmarè international broadcaster lọ́mọ Tamilore Martins ojú ẹ̀ ṣe mo dúpẹ́ God bless you. wípé mi náà yí padà sórí. ṣàlàfíà lẹwà gbogbo lé ńkọ́. ọ̀la ó mú ìròyìn ní dòkó wa èmi náà wá fi ìrọ̀rùn rẹ̀ nù àgbà àwọn ará inú àbàtì mi kórè rẹ̀. lọ́jọ́ kan lálọ́ Balógun mo kí yín. lọ́jọ́ kan láwọn ìròyìn mi lọ́kàn. ẹ bá ń kí HRM Abímbọ́lá Akilẹ̀ Balógun ṣàlàfíà lẹwà. àwọn ará ìlú àbàkí mi kú oríire. ará ẹ má ṣe gbàgbé pápá yẹn mo ti gbé rí. àbí báwo ni. yẹmí mú bẹ ní rọrùn nínú àbá wa. Bíbélì nígbà tí kúrò ní rọrùn. ọlọ́ọ̀bá mi ìdùnnà tó bá dá Èkó lọ sí òní padà lẹ́kì ìpáwá òkáwá tó ó máa ṣe ní bí ìgbéyàn ńlá lánàá èso òjọ. ẹ̀yin náà mọ̀ nípa ẹ̀. abúlé tiwa afẹ́fẹ́ inú àbá tó. ká máa ṣe díẹ̀díẹ̀ ká máa mẹ́yẹ̀ bọ̀ lápò. ìdí ayò ọlọ́pọ́n. wọ́n ní pẹ̀lẹ́kùtù mo tó mú mi tí mo fi kúrò lábàá. ń yọbi lápò. láti ṣe rere òkè mi tó padà lọ. lọ́jọ́ kan lálọ́ ròyìn mi lábẹ́. pẹ̀lẹ́kùtù gan máa ń yọ àkọ ìbàdàn. ó máa ń yọ idà nínú àkọjà rẹ̀. lọ́jọ́ kan láwọn ìròyìn mi lọ́wọ́ tiwa Adétóyè Ṣekélẹ̀ Bọ́lá Kòló Alájà Monsurat Lateef God bless you olórí akọni ṣàlàfíà lẹwà àwọn yẹn ń wò mí lórí Instagram. láwọn kankan tí mo gbé wá sórí ètò lónìí. lọ́jọ́ kan ni mo àbí Olúfúnmiláyọ̀ Adélé ṣètò sísítà mi ọmọ lójú tó innocent kílẹ̀ fi. mi wá rárá tí ó lè gbòòrò ìgbé ni mo ń gbé ó tó pa mí nídòkòkò yẹ nìkan. ẹ kúṣẹ́ látàárọ̀. pẹ́pẹ́ ìgboro yàtọ̀ sí tábúlé wàhálà. àwọn kan wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ nílùú Amẹ́ríkà àwọn kan ń ṣiṣẹ́ nílùú Canada tí wọ́n kó gbòòrò àwọn kan wà ní night náà. lọ́wọ́ gbà ó dá. àdúrà kan tí mo máa ń gbà lórí ètò ní pé kọ́lọ̀ ọba mi èdùn kò jẹ́ ká kéré òkú délé. ẹ̀yin tèmi nílùú Qatar mú kí yín. Káyọ̀dé KGN jìnnà kan lálọ́ ròyìn mi gbogbo mídíòs pátápátá ni mo ti kí yín ní Dubai ní padà sórí ire. mo ti ṣe ní Saudi Arabia ìròyìn mi lọ́kàn. Oman Bahrain Kuwait àwọn ará inú àbàkí mi kú oríire. ọpẹ́ ní fọ́lọ́run fáyé ọmọ abúlé ọpẹ́ ní mo kí Ṣọlá Adégbàyí bí fọ́lọ́run lálù ẹ ṣe gan ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti tara ẹ̀kọ́ lé ńlá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti tara ẹ̀ sórí èrè èyí ló fa sábàbí tọ́mọ abúlé gbìyànjú pé níwèé yíyọ́lá òun lọ sí àbá wọn. ẹ bá ń kí sísítà mi ọba ńlá Adébùhárí Elizabeth òun bá ti ẹ̀ lọ ọ̀gọ̀rọ̀ ènìyàn Tèmilolúwa Ọmọbùkọ́lá wípọ̀ mọ́ abúlé òwe máa ti ẹ ṣeun ṣeun wípọ̀ mọ́ abúlé báyìí kọ́lá ti sọ̀rọ̀ ọba ńlá Adébùhárí Elizabeth tí ó sọ̀rọ̀ mo kí yín sísítà mi ní o. wọ́n máa ń pọ́n mi lé gbogbo gbà ni. ròyìn mi lábẹ́. abúlé wípé mi náà ti padà. mo tún ráyọ̀ Akínwándé ṣàlàfíà lẹ́wà ìròyìn mi Kẹ́mi Àgàngà Williams ìrọ̀rùn nínú àbá. ará inú àbàkí. sísítà mi Fúnmi Olúmadé mo kí yín Ọ̀sẹ̀ Rẹ̀mẹ́ ìyá máa bọ̀ Ọláyínká ṣe wà pa. ó ṣọwọ́ ọ̀rọ̀lẹ́ ìyẹn níbi tí mo wà yìí. àbí báwo ni Ṣẹ́gun Ọmọlẹ̀
Sister mi Fúnmi Olúmádé wọ́n ní a kú àṣeyẹ lọ́njì lọ́jọ́ ẹ ṣé mo dúpẹ́ sister mi olórí Àkànní ẹ ṣé mo dúpẹ́ ṣòun ló ní ìtumọ̀ Fíkẹ́mi Adédèjì ìjọba ọ̀run àwọn tó ń wò mí lórí Instagram ṣe yẹn ṣàlùkù ayé àwọn wo ló máa lọ ròyìn wàhálà Timothy yẹn làwọn áńgẹ́lì tọ́lọ́run rán kiri àwọn agbófinró tí wọ́n kún gbòòrò ìyẹn lẹ́ni yóò kún tí wọ́n ń gbà. bọ́lá ń ṣọ́ ní bẹ̀ ni. ọkùnrin àtòbìnrin tí wọ́n mú mi wá. gbogbo ẹni tẹ́ wà lórí Instagram pẹ̀lú mi darapọ̀ mọ́ mi lórí Facebook ọmọ lójú Olódùmarè lórúkọ mi lórí Facebook èyí tí mo ìyẹn wá sí wọ́ọ̀lù mi ọmọ lójú Olódùmarè gbàgbọ́ tí Ọlọ́run pé o. ẹ já sí live and direct. tó yàtọ̀ sí abúlé ìyẹn ni wàhálà lẹ́dà ń dojú kọ oríire wo lẹ́dà ń ṣe lábúlé ìyẹn ni ká jíṣẹ́ tí orí fi ràn wá ẹni tó bá ṣe rere o ló máa dé jọba ọ̀run ẹni tó bá ṣe ìdí o wọ́n máa lé wọn dànù. lọ́jọ́ kan lánà ròyìn mi lábúlé dájú pípẹ́ iná ti padà sórí rẹ̀. Kẹ́mi Gbangba Làṣà aláwọn gbádùn music Fọláṣadé Fọlákẹ́ Adétọ̀míwá iṣẹ́ àwọn ará yìí Àrísíkì Ọlátóyè Ọmọláyọ̀ Ọmọwùmí Babalọ́lá Fatim Abẹ́bí Balógun Ibrahim Olúwaṣèyí Aláàjì sísítà mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babalẹ́yẹ ará yìí wọ́n darapọ̀ mọ́ mi lórí ètò oríire ẹ máa kú ọjọ́ méjì mẹ́ta wọ́n ní bó bá tó ọjọ́ méjì mẹ́ta tá a ti rí rẹ nígbẹ̀yìn ẹ̀kú àti náà là kíra wa àbíbò ni. àbẹ̀mí láti òkú nílé olóògbé. àwọn ará ìlú bàbá kí mi kú oríire. kápọ̀ mọ́dọ̀ rere olóhùn tí màá gbà. èyí oge tó glamorous wọ́n ní kí yín wọ́n ní sáré jíṣẹ́ kan fún yín pé kò sí irúfẹ́ ìpara tẹ́ ẹ fẹ́ jẹ́lì la àbí irúfẹ́ ọṣẹ tó mára dán tó mára jọ̀lọ̀ wọ́n ní ẹ kàn sí èyí oge tó glamorous wà fún mi láde yìí. ìyẹn unique beauty skin care wọ́n bẹ́ẹ̀ lù London àwọn ará yìí ẹ lè wá wọn lórí Facebook yèyé oge tó glamorous ẹ ó dà fún gbogbo àwọn kan tẹ́ bá ní tó jẹ́ ìpara tó ń ṣara lọ́ṣọ̀ọ́ tó ń jẹ́ ọṣẹ àwọn ẹ̀lùkọ́ mi. ó rí nìyẹn yẹn ń jíṣẹ́ Larry Fashion náà. ẹ̀rín tó yàyà ṣòun láò fi kà mí. àbíbò ni pálúdà láàárọ̀ kọ́ pálúdà láàárọ̀ dà ó ń dà ẹ̀jẹ̀ ń pàlú ìdáná kí n tó máa lọ lórí ètò. ẹ̀jẹ̀ ń jíṣẹ́ Larry Fash International ìyẹn Senator Larry Fash wọ́n ní àwọn fi àkókò yìí pè yín sí musical concert tí wọ́n tó àkórí rẹ̀ ní Total Praise ìyẹn ìkẹta irú rẹ̀ season 3 èyí tó máa wáyé ní ọjọ́ kẹjọ nínú oṣù keje ọdún 2018 tá a wà ní C&S Cherubim and Seraphim Church òkìkí ìmọ́lẹ̀ ayétòrò Muslim area ní ìlú Ìbàdàn olùgbàlejò ní Senator Larry Fash àwọn àlejò tí wọ́n máa fi orin ìyẹn Ọlọ́run ọba mi lógo àwọn nílédè evangelist Bọ́sẹ̀ Ògúnnúgà Atsa Praise ẹni tó jẹ́ olùgbàlejò àgbà wọn náà ni Prophet Samuel Ògúnnúgà Senator Larry Fash ní jíṣẹ́ fún yín bẹ́ẹ̀ olóhùn fi àkókò yìí pè yín síbi musical concert náà olórin làwọn gangan fúnra wọn Senator Larry Fash ìyẹn Láre ọmọ Fáṣọlá for bringing back to under 70 and his ever dynamic crew. congrats kò jẹ́ bó ṣe jẹ́ gbogbo ẹ̀túyàrá kẹtúyàyà ẹ̀rọ lọ síbẹ̀. ìjọba Buhari èyí lẹ wà ìbánisepọ̀ ọ̀nà ó bàbá ṣe fíà. ẹ jẹ́ kí Mutadex oníkẹ́ àwọn tèmi nílùú Qatar ìyá mo kí Abdulrasheed ọwọ́ Abdullahi olùkọ́ Princess Yinka Bayoyi fẹsọ̀ sísá mi àtàtà ìsákẹ́ ṣe é wà pa rárá
mísì kúrọ́ní. ẹni lẹ́yìn o kò lè jọ lórí. ọmọláyọ̀ ọmọwùmí babalọ́lá. ó ń tajà fún òsì o láláì sẹ́ni fẹ́ràn jà o. ó dára ó wuyì o ká mọ rírì ara wa má fojú kéré èèyàn o. torí pé kò sí bí tá ò lè ti pàdé ara wa. abẹ́fẹ́lẹ́ mú aláwo kò lè dégi o. ṣàfihàn aláwọ̀ adékúnlé lélẹ́yìí. agbára orin ni wọ́n pe táìtù rẹ̀. lórí ètò yín ètò kan ọ̀rọ̀ ìṣítí náà ni princess nǹkan abáyé òye fẹ̀sọ̀ mú kí mo tún ráyọ̀ akínwándé olúfúnmiláyọ̀ délé ṣètò. a máa yànnà náà àwọn nǹkan kan nírọ̀lẹ́ yìí. àwọn nǹkan kan wà tó pé a máa pe àkíyèsí ara wa sí àwọn tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. a pe àkíyèsí ara wa sí. àwa gan a máa ń fi ọ̀rọ̀ ṣe ìṣítí fọ́mọ ènìyàn ni a ń fi ọ̀rọ̀ ṣe ìṣítí fọ́mọ ara ayé. gbogbo ẹni tó ń darapọ̀ mọ́ mi pátápátá ẹ bá mi ṣí àyẹ̀sí wà lóyún. ẹ invite àwọn ọ̀rẹ́ yẹn jẹ́ káwọn èèyàn yàpá lórí ètò. jẹ́jẹ́ sí alákan ò ṣe jíjẹ o kò ṣe jíjẹ lókun o máa mọ̀ parí. ṣẹfíù àlàó lélẹ̀. ọmọ oko ó yẹ bá mi invite àwọn tí yín ẹ ṣí àyẹ̀tẹ́ bá ti ṣí àyẹ̀ sọ fún mi kí n mọ̀ kí n lè appreciate yín. ṣe jíjẹ o kò ṣe jíjẹ ní kọ̀rọ̀ o máa mọ̀ parí. àbí báwo ni. ẹ já yànnà náà nǹkan kan lórí ètò yìí lónìí. sọ pé lání nǹkan o. Ìbíkúnlé Kẹ́misọ́lá. Ruth Ọmọ́táyọ̀ ló wà bọ̀. alálàwọ̀ ayé ò ṣe é gbé ọ̀run ò ṣe é kú bèrè lọ́bẹ̀ ìgbẹ́ta oṣù. ọ̀sẹ̀ tó kọjá yìí ìyẹn nílùú Nàìjíríà ó jẹ́ ọ̀sẹ̀ mọ́ni gbàgbé. ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìdún níjọ́ lọ́rọ̀ lọ́ọ́ mo lọ́rọ̀ kìdún níjọ́ lọ́rọ̀ lọ́wọ́. June 28. àwa sọ pé abẹ́kọ̀. ó jẹ́ ọjọ́ mánigbàgbé nílùú Nàìjíríà wa. ọlọ́ọ̀bà mi ìdùà kó ṣàánú wa ní o. ọlọ́ọ̀bà mi ìdùà kó fi ìṣọ́ rẹ̀ kó máa fi ṣọ́ wa. kò bá kọ̀ jí ọ́ kò lè ní kó ní ohun máma. ó roko kò dóko. ọlọ́ọ̀bà mi ìdùà kó máa fi kàn wá. ó jáde kò wọlé mọ́. ọlọ́ọ̀bà mi ìdùà kó má jẹ́ ó jẹ́ tiwa. bẹ́ẹ̀ ṣe ń ṣàmì lórí ètò yìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ máa ṣàmì. ẹ máa ṣe àpúgàmì torí a fẹ́ sọ àwọn nǹkan kan. a fẹ́ bá ara wa sọ àwọn nǹkan kan. a fẹ́ pe àkíyèsí ìjọba sí àwọn ibì kan. àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Akano Fúnmilọ́lá Yétúndé Ruth Ọmọ́táyọ̀ ló wà bọ̀ mí. Kúdírát Àbẹ̀kẹ́ Adé Balógun. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi náà ni mo kúkú ń rí yín. Nikki Malik ẹ ṣé mo dúpẹ́. Ibrahim Olúwaṣèyí mo rí yín ẹ̀yin náà wà lórí ètò. gẹ́gẹ́ bí mo ti ń bá bọ̀ torí ẹ ń bá balọ̀ náà lọ́ bá kú. tó bá ti yọ lọ́hùn gbogbo ohun tó dá ló yá. nǹkan tí mò ń sọ ni wípé. nǹkan oríṣiríṣi. on the 28th of June 2018 tá a lò tán yìí ó jẹ́ ọjọ́ mánigbàgbé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. òkúta ń bẹ níbẹ̀. ẹ̀wá dàlú. ìbànújẹ́ ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé. àbàdo tútù ń bẹ níbẹ̀. kì í ṣe nǹkan tó rọrùn pátápátá àmọ́ kó tó di wípé mo tẹnu bọ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ fi àkókò yìí náà àbàdo gbígbẹ kí n máa fi pẹ̀tù sí àwọn ìdílé tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí kí n máa fi pẹ̀tù sí wọn lọ́kàn. kò sí nǹkan tá a fẹ́ sọ kò sí nǹkan tá a fẹ́ wí. ìrẹsì náà ò gbẹ̀yìn nínú. Ọlọ́run ọba mi ìdùà ló lè pẹ̀tù sí wọn lọ́kàn. ògbẹ́ni tó jẹ́. Ọlọ́run ọba mi ló lè dá gbogbo ìkó lọ. òun ló bá. Ọlọ́run ọba mi ló lè dá gbogbo ẹ̀ padà pátápátá. wà lọ́jọ́ dídùn pẹ̀lú ọjọ́. àmọ́ wọ́n ní bọ́lá ọba mi ìdùà bá ń ṣọ́yàn kó ní kálukú káwa náà máa ṣọ́ ara wa. Abdulrasheed Abdullahi ṣe wọn lẹ́ ti ṣe àyè. God bless you sir. mo ní tọ́lọ̀ ọba mi ìdùà tó bá ń ṣọ́yàn káwa náà ká máa ṣọ́ ara wa. òun ló yàn láàyò sọ̀rọ̀ dámọ̀
ká má jẹ́ fọ́lọ́run ṣọ́ èyí tó ń fi ogun ọ̀gẹ̀dẹ̀ tó fi ń gun ọ̀pẹ. ọ̀rọ̀ yìí kan kó wa ọkàn oníkálukú wa lọ́kọ̀ọ̀kan. ọ̀rọ̀ yìí tún kan àwọn ìjọba ó bá àwọn ìjọba wa wí. látòrí 3 arms government of Nigeria ìyẹn ni wípé ìpele mẹ́ta tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pín sí. ìpele mẹ́ta tí orílẹ̀-èdè Nàìjíríà tó pín sí ìyẹn 3 arms government of Nigeria. ẹni kìíní mò ń sọ látòrí executives àwọn tí mò ń sọ tí wọ́n jẹ́ executive àwọn gangan ló wà nípò agbára Nàìjíríà. àwọn tí wọ́n yan ìjọba orílẹ̀-èdè tí wọ́n yan ààrẹ orílẹ̀-èdè sórí ìjọba ìyẹn sórí ipò ẹ máa fọkàn bá mi lọ sọ́dọ̀ wọn ni ká ti bẹ̀rẹ̀ ni títí tó fi dórí àwọn legislative àyẹn àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìgbìmọ̀ aṣojúṣòfin àti ìgbìmọ̀ aṣòfin àgbà pátápátá èyí tó jẹ́ pé àwọn senators là ń pè wọ́n ó bá wa wí pátápátá èyí tó fi dórí judiciary ìyẹn ni pé àwọn agbófinró wa tó fi dórí ilé ẹjọ́ tó fi wá kan àwọn tó jẹ́ wípé àwọn agbófinró lọ́dọ̀ tíá tó súnmọ́ aráàlú ìyẹn ti ṣe àwọn ọlọ́pàá àwọn adájọ́ àti gbogbo wa lóríṣiríṣi bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìbá wa ó kàn wá ìbànújẹ́ ló jẹ́ fórílẹ̀-èdè Nàìjíríà torí pé gbogbo àgbáńlá ayé pátápátá gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n ń bá wa kẹ́dùn pé kí ló lè ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. nígbà tí táǹkà kan tí bírèkì rẹ̀ fèèlì tó sì fi rìfáàsì sí èyí tó mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ogúnlọ́gọ̀ àwọn èèyàn lọ wọ́n ní bírèkì rẹ̀ fèèlì gẹ́gẹ́ bá wa ṣe gbọ́. táǹkà náà fẹ̀gbẹ́ lélẹ̀ ní ìyẹn ọkọ̀ àjàgbé ọkọ̀ eléjò yìí tó máa ń gbé epo. ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ kí n máa sọ ìtumọ̀ àwọn òyìnbó tí n bá ń sọ. ọkọ̀ àjàgbé ọkọ̀ eléjò èyí tó máa ń gbé epo bẹtiróòlù nígbà tó fẹ̀gbẹ́ lélẹ̀ tí náà sì sọ ń bẹ̀ èyí tó fà á pé kí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó wà lẹ́yìn káwọn náà fara káṣá nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí. ẹ wo àní bá wọn rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà pẹ̀lú àṣẹ Èdùmàrè ìwọ tó bá wà lórí ètò tó ń gbọ́ mi ṣàmì gbé tọ́ àdúrà mi gbogbo ìdílé tó ṣẹlẹ̀ sí pátápátá gbogbo yín la kí o ẹ kú àtẹ̀mọ́ra ọlọ́ọ̀bá mi ìdù àkóbá wa tù yín nínú olúwatómi ń sìn ẹ̀wẹ̀ jẹ́ èsì ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ lórí bẹ́ẹ̀ ni June 28 ìyẹn nínú oṣù tá a lò tó kọjá yìí ń bo láti wá fẹ́ bẹ̀rẹ̀ àwọn wo ló yẹ á bá wí ṣára wa gangan ló jẹ̀bi ni àbáwọn ìjọba wa ló jẹ̀bi ẹ dákun torí Ọlọ́run àwọn wo ni àwọn ìjọba àwọn wo gan làwa tá a jẹ́ aráàlú fúnra wa bó ṣe bá àwọn tí ń gbé nílùú Nàìjíríà bó ṣe bá wọn bẹ́ẹ̀ ló bá àwa tó jẹ́ pé àwa lókè òkun ó bá wa wí náà ẹ lè sọ̀tọ̀ lórí. èmi gangan fúnra mi mo wo àwọn fídíò yìí omijé bọ́ lójú mi àmọ́ kí la fẹ́ ṣe sí kò sí nǹkan kan tá a fẹ́ ṣe ju wípé ká tún wò ó ká ṣọ́ra ká wo bó ṣe jẹ́ wípé ètò náà ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí kò ní tún padà ṣẹlẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì ó lè mọ́ ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà àmọ́ ó yẹ ká wò ó kí ìjọba wa ká jókòó kájọ fi ojú sùnùkùn wò ọ̀nà bí kò ṣe ní máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n á ní sọ wá lẹ́nu tí ààfin ní máa fi ẹ̀mí àwọn èèyàn tí ààfin ní máa fẹ̀mí wọn wéwu ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà. kábíyèsí Olódùmarè olórí Adésùnlóyè Abímbọ́lá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò nígbà tí èmi gbọ́ bí tí mo wà wọ́n
wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti ṣòfò ti lé ní 100 ìyẹn àwọn eléyìí tí wọ́n rí kà nígbà táwa gbọ́ àwọn eléyìí tí wọ́n rí kà ńkọ́ àwọn eléyìí tó jóná mọ́nú mọ́tò gangan ńkọ́ àwọn eléyìí tó jẹ́ pé wọ́n di aláàbọ̀ ara nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńkọ́ ẹ̀yin ìjọba wa kí lẹ̀ ń wò ká wá sí ìlú òyìnbó ká wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ká sì padà ká ṣe fàájì kan ìyẹn nìkan kọ́ ló yẹ kó bẹ̀yìn ìjọba wa pẹ̀lá oríṣiríṣi nǹkan ló wà mo sọ nǹkan kan nínú ọ̀rọ̀ mi nígbà tí mo wà ń lo Nàìjíríà tí mo ní ọ̀nà láti pa ìjàmbá mọ́ lójú ọ̀nà wa nílùú Nàìjíríà mo ṣe fídíò náà mo sọ bí eré bí àwàdà ńgbà náà lọ́hùn nígbà tí mo rí bí gbogbo nǹkan ṣe rí nílùú Nàìjíríà mo ní kábíyèsí Olódùmarè bá a bá ń pa lọ báyìí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ni ó máa ṣẹlẹ̀ lójú pópó wa Fọláṣadé Akínsọlá Tọ́lábí wọ́n ní there is no tangible rulers and people are not following the rules the rulers and their rules are jokes. ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ ká ì mọ́ ọ̀lẹ̀ jẹ ẹ jẹ́ ká bá wa ara wa ká jọ yànnàná ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lóòótọ́ àwọn tó ti kú ti kú àwọn tó ti lọ ti lọ ká mọ gbàdúrà fún bí kọ́lọ́ ọba mi gbà kó délẹ̀ fún àwọn èèyàn rí ń bẹ̀ kó tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rí ẹ mọ worú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí bá a bá wà nílùú èbó gbà wá tà wá ń lo ìbò pátápátá gẹ́gẹ́ bí ìlú tèmi mọ̀ tèmi wà yìí àwọn ọkọ̀ ńláńlá ọkọ̀ àjàgbé yìí wọn kì í rìn lọ́wọ́ ọ̀sán wọn ń rìn lójúmọmọ ọwọ́ òru ni wọ́n máa ń rìn nígbà tó ní kálukú bá ti wọlé wọn tán ọwọ́ òru ni wọ́n máa ń rìn àwọn ọkọ̀ ńláńlá ọkọ̀ àjàgbé yìí ìdí ni wípé bí wọ́n bá rìn lọ́sàn-án ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan ló lè ṣẹlẹ̀ ìyẹn lójú pópó àwọn kan wà tó jẹ́ pé wọn kì í tètè ríran dáadáa bọ́n bá ń wa ọkọ̀ torí rẹ̀ náà fi ń lògò èmi àá ti gbẹnu súnmọ́ mọ́tò ńlá tán kó tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé àwọn ọkọ̀ ńláńlá ìwọ̀n a máa tẹ bírèkì ńgbà míì bírèkì wọ̀nyí tètè mú fún àpẹẹrẹ bí wọn bá bó bá yẹ kán dúró níbi ẹsẹ̀ bíi 6 síwájú wọn á ti máa tẹ bírèkì bó bá ti ku ẹsẹ̀ bíi 10 ẹ̀yin náà mọ̀ pápá yìí tó bá wá gbé epo bó bá tẹ bírèkì bó ṣe ń tẹ bírèkì yẹn epo náà ń tì í síwájú wọn kì í rìn lọ́wọ́ ọ̀sán nílùú tèmi wá èyí tẹ bá rí tó bá rìn lọ́wọ́ ọ̀sán a máa jẹ́ pé kò jìnnà sí ilé epo bí tó ń lọ tàbí trọ́ọ̀kì tẹ bá rí tó bá rìn lọ́wọ́ ọ̀sán ó máa jẹ́ pé agbègbè ibi táwọn ilé iṣẹ́ ńláńlá wà ìyẹn ni wípé ó máa jẹ́ pé industrial area pé ibẹ̀ làwọn ọkọ̀ yìí ti ń rìn ní kí ló dé tá a lè ṣòro òfin náà bẹ́ẹ̀ nílùú Nàìjíríà ìjà àti ṣẹ́ṣàwọn èèyàn ò mú òfin ṣẹ ni àbí báwo ṣé àríṣe nílùú Nàìjíríà ni àbí àwọn agbófinró wa ni wọ́n àríṣe èyí ni mo fẹ́ kí gbogbo wa kájọ ṣe àjọrò lé lórí ẹ̀jẹ̀ àjọ bára wa sọ̀rọ̀ ká wo bó ṣe lọ ẹ̀jẹ̀ àjọ yọ̀nà náà rẹ̀ fúnra wa ojú wo lẹ́yìn fi wò kí ni nǹkan tó kọ sí ìhà ọ̀dọ̀ tí kí ni ipa tó kọ sí yín kí ni ẹ̀yin gan rò pé nǹkan tí a lè ṣe ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé kí wọ́n ṣòfin pé kí ọkọ̀ àjàgbé ọkọ̀ eléjò kí wọ́n má rìn ní ọwọ́ ọ̀sán mọ́ ni kó jẹ́ wípé ọwọ́ alẹ́ ni wọ́n máa rìn ní àbí bò lè ṣe fẹ́ ẹ̀yin tẹ́ wà ní òkè òkun ọ̀rọ̀ ìkàn yìí bó ló ṣe rí lọ́dọ̀ tìyín ìyàwó ló kọ sọ́dọ̀ tìyín lọ Fọláṣadé Akínsọlá Tọ́lábí ẹ jẹ́ n fi nọ́mbà ẹ̀ síta náà kẹ́ bá mi dá sètò yìí náà ẹ bá ń tẹ nọ́mbà táwọn èèyàn máa pè wọlé WhatsApp nọ́mbà wa ẹ bá ń fi sáfìtẹ́gùn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dá sètò yìí tẹ́ ẹ bá wà lókè òkun ẹ wà nílùú ibi tí nẹ́tíwọ̀kì yẹn ti clear dáadáa lórí WhatsApp mo fẹ́ kẹ́ ẹ pè kẹ́ ẹ dá sètò yìí kí ni nǹkan tẹ̀yin rí sí ìhà wo ló kọ sọ́dọ̀ tìyín ṣé kí wọ́n dá ọkọ̀ àjàgbé dúró finally ni àbí kó ní oye ọjọ́ tí wọ́n máa rìn láàrin ọ̀sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa kọjá nílùú Èkó dáadáa lọ́nà Èkó síbàdàn bẹ́ẹ̀ bá dé Ògèrè wọ́n ń pẹ̀lú ẹ̀ náà ní Ògèrè ibẹ̀ ni àwọn tírélà tí wọ́n máa ń páàkì sí gbogbo àwọn ọkọ̀ Haúsá ibẹ̀ ni wọ́n máa ń páàkì sí wọ́n á máa dá go slow wọ́n á máa dá hold up lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà
ìyẹn lójú ọ̀nà ògèrè. Àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe fún wọn wà. Wọ́n ní wọ́n ti create wọ́n ní wọ́n ti ṣe ètò ibì kan fún wọn tó jẹ́ tó yẹ kán mọ páàkì sínú ilé. Wọ́n ní ṣùgbọ́n àwọn pípò yìí wọ́n láwọn èèyàn yóò kì í gbọ́. Wọ́n lójú títì gàgàgàgà ni wọ́n máa ń páàkì sí. Ẹgbọ́n ṣe ká sọ pé ẹnu ìjọba ò kálù ni àbí ẹnu ìlú ò káṣù àbẹ́nu ìlú gan ni ò kájọba. Ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn báyìí làá fi wò. Nọ́mbà tẹ́ ẹ máa pè mí sí ìyẹn lórí WhatsApp. Ẹ̀yin tẹ́ bá wà nílùú tó ẹ pé nẹ́tíwọ̀kì yín dáa tẹ́ ẹ fẹ́ dá sétò yìí ojú wo lẹ fi wò ìyàwó ló kọ sọ́dọ̀ ọ̀tí. +44 7440 721 923 +44 7440 721 923. Ẹ lè pè mí wọlé sórí ètò. Ẹ jẹ́ ká jọ yànnà náà rẹ̀. Ẹ jẹ́ ká sọ ìhà tó kọ sẹ́yìn. Ìhà tó kọ sẹ́yìn mi lèmi ń sọ. Bó ṣe yé mi mọ́ lèmi ṣe ń sọ. Àmọ́ ṣe mọ̀ pé ẹnìkan yìí jẹ́ àwádé, ẹnìkan yìí mọ nǹkan kan. Ẹ̀ tó bá lòun mọ gbogbo nǹkan tán, bàbá òmùgọ̀ ni. Kí ni ẹ fẹ́ kíjọba ṣe? Ṣé kíjọba ṣe òfin pé kó máa ní ọjọ́ tí wọ́n máa rìn lọ́sẹ̀ ni? Àbí kó jẹ́ wípé kí wọ́n máa rìn lálẹ́? Àbí lọ́wọ́ òru lásìkò tó jẹ́ pé ṣé ẹ mọ̀ wípé ẹ jẹ́ ká yànnà náà kankan. Bó bá jẹ́ wípé ọwọ́ òru ni àwọn ọkọ̀ ńláńlá yìí ni wọ́n rìn, kò sóye mọ́tò tó máa wà lẹ́yìn wọn tó máa tó bẹ̀yìn. Ìgbà míì ó tiẹ̀ lè ṣẹlẹ̀ lásìkò tó jẹ́ pé kò sẹ́ni kankan lẹ́yìn wọn. Lagos Ìbàdàn expressway òpópónà márosẹ̀ Lagos Èkó sí Ìbàdàn ó jẹ́bi tó jẹ́ pé lásìkò tá a wà yìí gan ó ti ń dá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn èèyàn máa rìnrìn alẹ́ lọ títí. Èmi kankan fúnra mi ńgbà tí mo délùú Nàìjíríà tí mo yẹ̀ wò. Èmi fúnra lára mi rí wípé kò sẹ́ni tó rìn lọ́wọ́ ọ̀sán, kò sẹ́ni tó rìn lọ́wọ́ òru. Ọwọ́ ọ̀sán làwọn èèyàn rìn. Bẹ́ẹ̀ bá wo lójú títí ara àwọn nǹkan tó máa ń fa traffic tó máa ń fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ òun ni wípé àwọn ọkọ̀ ńláńlá yìí. Ọmọwùmí Rúkà bẹ́ẹ̀ bá lè pè sórí WhatsApp ẹ pè wá wọlé. Àwọn nǹkan tẹ̀ ń sọ mò ń gbádùn yìí. Mo fẹ́ kéèyàn bíi méjì mẹ́ta pé kájọ dá sètò ká fojú sùnùkùn ká fi wò. When those lorry drivers also need to be checking the lorries before taking off. The government should make law on when the big lorries will be patrolling. Nǹkan tá à ń sọ náà ni. Ẹ pè sórí +44 7440 721 923. Ọmọlọ́lá Ọláwálé Bello Rúkà àtàbọ̀lọ́rẹ̀. +44 7440 721 923. Nọ́mbà tẹ́lẹ̀ pè lórí WhatsApp nìyẹn. Kájọ fojú sùnùkùn wò. Wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn báyìí náà là á fi wò. Ìyàwó ló kọ sí yín, ìyàwó ló kọ sí èmi gan lára mi. Ẹ jẹ́ kí n gba ìpè wọlé náà. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Hello. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun o, olóòtú. Ṣàlàáfíà lẹ wà gbogbo lé ń kọ́ mà. Àdúpẹ́ o. Àǹtí mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ́yìn Babálẹ́yẹ nìyẹn láti ìlú Jámánì. Ṣàlàáfíà lẹ wà. Àbúrò mi tó wà dáadáa. Àdúpẹ́ pẹ́ òkun. Ojú ò lẹ fi wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ìyàwó ló kọ sẹ́yìn. Ojú tí mo fi wò mo kọ́kọ́ bá àwọn tí ó ṣẹlẹ̀ sí mo bá wọn kẹ́dùn gidigidi. Ọlọ́run á jọ̀ọ́ á bá wa tù wọ́n nínú because Ọlọ́run nìkan ló lè tù wọ́n nínú. Bẹ́ẹ̀ni. Because ẹlòmíì léèyàn rẹpẹtẹ sínú kinní yẹn tó ṣẹlẹ̀. Ọlọ́run Elédùmarè á bá wa tù wọ́n nínú. Ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ nílùú Nàìjíríà. Àmín àṣẹ Èdùmàrè. Àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà tó jẹ́ pé àwọn ìjọba wọn máa ń wò pé kò kàn mí. Pé kò kàn mí. Kò kàn mí táwọn ìjọba wa ń ṣe yẹn kò dáa rárá. Àwọn citizens ń kú lọ ìjọba ò tiẹ̀ ṣe nǹkan kan sí kò dáa bẹ́ẹ̀ o àwọn ìjọba wa kan máa gbọ́ torí pé nǹkan yẹn ò ti kan àwọn. Anyway nǹkan kan tí èmi kan rò pé ó yẹ kó ṣẹlẹ̀ ni pé
wọ́n bá wa la ọ̀nà bó jẹ́ lẹ́gbẹ̀ẹ́ igbó bó jẹ́ nǹkan kan bó lè take wọn ní years o bẹ́ẹ̀ àmọ̀ pọ̀ ń ṣe kán la ọ̀nà ọ̀tọ̀ fún àwọn tírélà yẹn tó jẹ́ pé wọ́n máa rìn gẹ́gẹ́ bí nǹkan tí tó máa rìn ìgbà tó bá wù wọ́n náà lè rìn kọ́ sí wọn bá ní kán rìn lóru kán rìn ní kinní kan ní Nàìjíríà wọn ò ní gbọ́ wọn ò ní gbọ́ o kán bá wọn la ọ̀nà bí irú láàrin Èkó ń sìn tí àwọn mọ́tò ńláńlá yẹn ń gbà àwọn RT kinní kan yẹn RTC tó ń gbà yẹn tó yẹ kí wọ́n bá wọn la àárín títì ń gbà kan kó tó di pé wọ́n ti bàjẹ́ ń sìn kí àwọn tírélà yẹn nìkan kan máa forí wọn kéwu wọn kán bá wọn la ọ̀nà àárín yẹn àwọn tírélà drivers yẹn hàn kì í gbọ́rọ̀ hàn kì í gbọ́ wọ́n máa ń wa rough wọ́n tún máa bá káàsì kéékèèké wọ́n máa bá wọn du ojú ọ̀nà wọ́n máa bá wọn du ojú ọ̀nà ẹ̀rù wọn tiẹ̀ máa ń bẹ èmi mi tẹ̀ ń fẹ́ súnmọ́ wọn rárá ni kán bá wọn la ọ̀nà kọ́nà tí wọ́n yàtọ̀ because márìn lọ́sàn-án márìn lóru yẹn hàn ní gbọ́ kán bá wọn la ọ̀nà tí wọ́n lọ́tọ̀ mo rò pé nǹkan tí ó lè sọ́ọ̀fù wàhálà yìí nìyẹn. Bẹ́ẹ̀ni ẹ ṣeun. ká má tẹ̀ sọ tẹ́lẹ̀ pogan àìmọye tírélà akàndéédé ṣubú ní rí reason tó fi ṣubú o bóyá ó mọ̀ọ́mọ̀ ṣèkà ní o bóyá kínní ni o because most of them wọ́n máa ń sábà escape ó dàbí pé kò kí ń affect drivers. ìyá affect àwọn tó ń wa ọkọ̀ náà rárá. mi gbọ́. mo ní kí ìyá affect àwọn gangan fúnra wọn àwọn tó ń wà. ó dàbí pé kò kí ń affect wọn because gbogbo ìgbà tán máa ń ṣubú yẹn a kì í gbọ́ pé driver gan fara pa àbí nǹkan kan bá fẹ́ rí bí nǹkan náà ń lò ta ló mọ̀ fún wọn kán má máa kó bá citizens of the country mọ́ kò dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ àìmọye nǹkan ló máa ń ṣẹlẹ̀ tá a kì í gbọ́ gan torí pé eléyìí kàn jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ gidi la ṣe gbọ́ àìmọye ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀kín ànáǹsẹ̀ tí kò dẹ̀ ráwọn èèyàn kì í gbọ́ ń pẹ̀ kán bá wa ṣe kọ́nà wọn yàtọ̀ kán má súnmọ́ àwọn mọ́tò kéékèèké mọ́ ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ nílùú Nàìjíríà o ọlọ́run á bá wa dáwọ́ bí dúró o. àmín àṣẹ Èdùmàrè ẹ ṣeun. all right ó dàbọ̀. ó dàbọ̀ mà. ẹ ṣeun àǹtí mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀ Babalẹ̀ láti ìlú Jámánì ìhà tó kọ sáwọn àti ojú táwọn fi wò ó òun ni ẹ̀yin náà ti gbọ́ yẹn ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ tò wá wọlé náà ẹ láǹfààní láti tò wá wọlé. ìyàwó ló kọ sọ́dọ̀ tiyín kí ni ẹ̀yin rò pé a lè ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ọmọwùmí Rúkà wọ́n ní most of those drivers are drunk which is absolutely disgusting. ṣé lóòótọ́ ni pé àwọn kan ti ń mu nǹkan nínú àwọn awakọ̀ yìí. ẹnìkan ní kán máa ṣẹ́ẹ̀kì ọkọ̀ kó tó di wípé wọ́n gbéra kán máa yẹ ọkọ̀ wò dáadáa. mo kí brọ́dà mi Prince Ọbáyẹmí Adérẹ̀mí JP ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò Ọmọlára Oríyọmí Oníkẹ́ mo dúpẹ́ Fádìímú ẹ ṣeun ìyàwó bàbá Awódìyà Ìwàlẹ̀sìn Adébísí Ìrètí Àgòrò Amira Yusuf Ayọ̀nbọ̀n Adéwálé Oyèníkẹ́ Ìgè Ọládèjì when everything in Nigeria is getting out of hand. It's not all about the time of traveling. Most of the vehicles are not roadworthy. Apá Fiat, SMN Diesel, Gia Bedford, ó ga jù. Ọlọ́ba kó ṣàánú wa ni. Hello, ṣé ẹ fẹ́ dá sétò? Hello, ṣé ẹ fẹ́ dá sétò ṣe wà pa? A wà lórí ètò lọ́wọ́ ni ṣé ẹ fẹ́ dá sétò? Nẹ́tíwọ̀kì yẹn ti lọ. Dámilọ́lá Jùmọ̀kẹ́ ẹ ṣeun. Awódìyà Ìwàlẹ̀sìn Adébísí. Mo dúpẹ́ Fádìímú ìyàwó bàbá iṣẹ́. Hello. Hello, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà.
ẹ kálẹ́ o. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá wọlé, ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni? Ó láwọn ìlú kan tó jẹ́ pé WhatsApp ti dá. Hello. Hello. Yà ẹ kálẹ́ o. Hello. Ẹ kálẹ́ à ń gbọ́ yín. Ẹ kálẹ́ sir. À ń gbọ́ yín o. Yusuf Ganiat Faith ló ń sọ̀rọ̀ sir. Ẹ kálẹ́ ṣàlàfíà lẹ́wà, ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni? Bẹ́ẹ̀ sir. Kí ni nǹkan tẹ́ rí sí ọ̀rọ̀ tá a sọ? Ìyàwó ló kọ sẹ́yìn. Ẹ má bínú sir. Gẹ́gẹ́ bí nǹkan tí mo rí sí, ó yẹ kí àwọn ìjọba kan ṣe òfin kí àwọn mọ́tò ńláńlá yẹn kó máa rìn lóru. And before kan tó gbé mọ́tò jáde tó bá fẹ́ lọ deliver ọjà lóru yẹn náà, kí wọ́n kọ́kọ́ máa kọ́ fún mọ́tò yẹn ní good service because kó tó kọ́ máa jáde. Kọ́ kọ́kọ́ wò dáadáa pé ṣé kò sí nǹkan tó ṣe mọ́tò yẹn. Ṣé lè pé tó máa ń lọ ó lè takú sọ́nà àbí bírèkì ẹ̀ lè fi àbí ẹni tí ń lè ṣẹlẹ̀, ó yẹ kọ́kọ́ ṣẹ̀kẹ̀ dáadáa kó lè pọ́ máa gbéra kó máa bọ́ sójú ọ̀nà. Ó jẹ́ gẹ́gẹ́ bí èrò tí àwọn orúkọ bẹ́ẹ̀ náà. mo ní nǹkan tẹ́yìn rí sí nìyẹn àbí? Bẹ́ẹ̀ sà. Ó dáa. Ẹ ṣeun. Ẹ ṣe gọ̀ọ́sà. Ẹ kú iṣẹ́ sà. Ẹ ṣeun. Yusuf Ganiat Faith láti ìlú Cairo ni wọ́n ti pè wọlé. Wọ́n ní kàn ṣe òfin kó máa ní àkókò tí àwọn ọkọ̀ ó máa rìn lọ́wọ́ òru. Wọ́n bá sì fẹ́ jáde kí wọ́n kọ́kọ́ máa yẹ ọkọ̀ wò dáadáa tó bá jẹ́ wípé èyí tí ó lè rìn ní àsìkò tó yẹ kó rìn ní. Ẹ jẹ́ nígbà pé wọlé. Hello. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú ètò. Yes ma, orúkọ yàrá àti ibi tẹ́ ti ń pè wá wọlé ma. Orúkọ tèmi ni Ọbánlá Elizabeth Adébùhárí, mú pè láti Canada. Ẹ káàbọ̀ mà, ẹ ṣe àǹtí mi ṣàlàfíà lẹ́wà. Adúpẹ́. Ìyàwó ló kọ sí yín. Nàìjíríà. Ìyàwó ló kọ sí yín, kí lẹ̀yin rí sí nǹkan tó wà lẹ́yìn? Ẹ rí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà, irú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ rí gbogbo ẹ̀ wà lọ́wọ́ èmi àti wa náà. Pé kì í ṣọwọ́ ìjọba náà gbogbo ẹ̀ wà bí. Ìyà tó kọ sí àtèmi àti gbogbo wa níjọba. Gbogbo wa níjọba. Ṣé rí tá a bá ń sọ pé eléyìí ṣẹlẹ̀ ká níjọba, eléyìí ṣẹlẹ̀ ìjọba, èèyàn kan ṣoṣo ló máa jẹ́ president. Ṣùgbọ́n àwa tá a jọ aráàlú gangan, kí ni nǹkan tá à ń ṣe fúnra wa gangan? Kí ni nǹkan táwa gangan ń ṣe fúnra wa? Bẹ́ẹ̀ni, ẹjẹ́ àkọ́kọ́ bèrè látọ̀dọ̀ àwọn tanker drivers yẹn. Torí àwọn tanker drivers yẹn náà àti mechanic, wọ́n máa ń manage gbogbo nǹkan ni. Wọ́n máa ń manage ẹ̀ títí dórí bírèkì. Wọ́n máa manage ẹ̀ títí lórí break, mechanic wọn á manage, wọn á ṣe gbogbo nǹkan tó máa ń ṣe. àti láìka máa risk nǹkan jù. Kábíyèsí Olódùmarè. Gbogbo àwọn nǹkan tẹ bá fún mechanic lówó kó ṣe kankan nu mọ́tò nsìn, ó máa manage ẹ̀ síbẹ̀ ni. Driver gan kọ́ ni ó ná mọ́tò, òun náà ó fẹ́ fún ọ̀nà ní wàhálà gan tó yẹ pé ọ̀nà wọn náà fẹ́ change nǹkan kó rẹ́dí àti ìdáwó yẹn sáfò kó máa manage ẹ̀ lọ. Nàìjíríà ni mo ti rí táyà mọ́tò onítáyà mẹ́ta tó ń rìn. Mọ́tò onítáyà mẹ́ta, ìkẹrin kí ló ṣẹlẹ̀ sí? Wọ́n máa yọ ó ń rìn, tẹ́ bá lọ sọ́nà dìrókò yẹn, àwọn mọ́tò tó ń gbé fàyàwọ́ yẹn mọ́tò mẹ́ta ni. Báwo ni àwọn mọ́tò yẹn ṣe rìn? Ṣé kò sọ ọlọ́pàá lọ́nà yẹn? Ṣé wọ́n pàdé ọlọ́pàá lọ́nà ni? Wọ́n pàdé ọlọ́pàá lọ́nà. Ṣùgbọ́n ṣé àwọn ẹni tó jẹ́ ọlọ́pàá yìí, àwọn ọlọ́pàá tó pàdé lọ́nà, wọ́n máa ṣẹ́tù ọlọ́pàá, wọ́n á ṣẹ́tù FIO, wọ́n á ṣẹ́tù road safety. Gbogbo àwọn agbófinró òun náà ń gba àbẹ̀tẹ́lẹ̀. A kàn sọ pé ìjọba àwa gangan náà níjọba ara wa. Àwọn ọ̀nà tá à ń sọ yìí náà, ṣé wọn ò ti fún àwọn ẹ̀kọ́ ló pé kí wọ́n lọ ṣe ni? Ok, a ní pé kí àwọn mọ́tò máa rìn lóru, kọ́ máa rìn ní ọ̀sán. Ṣó ti yé, a ní kọ́ ní time. Kò ṣe pé mọ́tò ò ní time tí wọ́n ń rìn. Àwọn mọ́tò tẹ́ ń rí lọ́nà yẹn, bọ́n mọ́tò yẹn ṣe wà yẹn.
lẹ́yìn bá jẹ́ transporter ẹ̀fúráyín ṣírò transporter ẹ̀fúráyín ṣírò driver. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mọ́tò bá fẹ́ wọlé ní àpá yẹn tẹ bá wá mọ́tò kò fẹ́ bá yín lò gbẹrù tí mọ́tò bá máa wọlé láàrin ó pẹ́ jù tẹ bá mọ́tò látàrọ ó máa wọlé kílẹ̀ tó ṣú tẹ́lẹ̀ bọ̀ láti bí ọdún kan ààbọ̀ ní àpapánsìn mo fẹ́ sọ fún yín ẹ̀kọ́ tí ẹ̀ ń ṣe kò tí pọ̀ ọdún kan ààbọ̀ láti bí kíní ẹ̀ ṣẹlẹ̀ ní April last year láti April last year ẹ bá fẹ́ lọ mọ́tò fẹ́ wọ àpapánsìn ẹ fẹ́ load mọ́tò láàrin 1 week kí mọ́tò yín tó lè wọlé kó tó jáde gan lè tójọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀nà kan náà lóde àwọn elépo máa load àwọn ní kọ̀ǹténà máa ní kọ̀ǹténà. bẹ́ẹ̀ ni gbogbo bí tẹ́ ẹ dárúkọ ẹ̀ tẹ̀ máa ń di dáadáa. dé side Ìkẹjà 28,000 òun ni wọ́n ń gbé tẹ́ bá rí mọ́tò tó pọ̀ gan tẹ́ bá lẹ́rù tó pọ̀ wọ́n gba 25,000 lọ́wọ́ yín bọ̀ torí pé iṣẹ́ tó máa ṣe lẹ́yìn àárín ọ̀sẹ̀ mẹ́ta mọ́tò kan lè má gbé ẹrù torí wàhálà ọ̀nà tó ń ṣe torí ọ̀nà tó bàjẹ́ mọ́tò kan lè má gbé ẹrù wọ́n ti ń charge 180,000 sí. láàrin ìgboro. so ṣe rí gbogbo nǹkan tèmi mọ̀ lèmi sọ fún yín torí iṣẹ́ tèmi ń ṣe nìyẹn nǹkan tí mo mọ̀ nìyẹn ṣé nǹkan tí mo sọ ẹyẹ yìí ọ̀rọ̀ ìní yìí gangan tó jẹ́ pé kí o máa ṣe iṣẹ́ láàrin wọn ọ̀sẹ̀ mẹ́rin kó má tẹ̀ tí ìrojú tu iṣẹ́ yẹn débi tó tẹ̀ máa ṣe débi kan rárá ṣé mo kò easy bẹ́ẹ̀ dẹ̀ ni demorage wọlé everyday so gbogbo kinní yẹn àwọn drivers everybody fẹ́ lọ everybody tó bá jàjà ráyè jáde báyìí ó fẹ́ lọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbi nọ́mbà wà wọn ò ṣe ọ̀nà ò dá ọ̀nà tó ṣẹ̀ ń ṣe àwọn kan náà ti gbowó ẹ̀ tẹ́lẹ̀ kí ni ìjọba wo tí ọ̀nà yẹn fi rí bó ṣe rí yẹn àtàbàdẹ̀ wo náà àwọn kan náà ni wọ́n ti fún lówó yẹn tẹ́lẹ̀ tó èmi àti yín níjọba àwa kan là ń da Nàìjíríà rú àwọn kan náà wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn náà ń da ìlú yẹn rú wọ́n á gbowó wọ́n ṣe ọ̀nà wọn ò ní ṣe tẹ́ bá dé mínísírì kan ní ìsinyìí ẹ lè ṣiṣẹ́ kan ní mínísírì lọ́fẹ̀ẹ́ ẹ máa gbowó ni ẹ lè gbé ọ̀dọ̀ hospital kan rọrùn gbogbo nǹkan just turn upside down. ẹ wò ká ṣe lọ gbé ẹni tí ọmọ tí ò lẹ́ṣẹ̀ wá sí Nàìjíríà ká lọ́mọ tí ò tí ì dẹ́ṣẹ̀ rí tí ò dẹ́ṣẹ̀ rí rárá òun la fẹ́ vóòtì ní báyìí tẹ́ bá gbé ọmọ tí ò gbé dẹ́ṣẹ̀ rí wọ Nàìjíríà pé ẹ fẹ́ vóòtì ẹ̀yìn tó bá wọ ìjọba gangan ní Nàìjíríà yẹn ẹ má jẹ́ ntọ̀ yín kò lè dá ṣe torí pé kí ni àwọn kan náà wà bẹ́ẹ̀ tí wọ́n ti ń ṣe ìjọba yẹn tẹ́lẹ̀ àwọn olè gbogbo ministries tó ti olè yẹn sì wà ń bẹ̀ olè ti pọ̀ olè corruption ó ti ìlú ẹrun ó ti jẹ́ ìlú ẹrun a kàn ń sọ ní gbogbo kinní yìí ẹ jẹ́ kí kinní gbogbo àwọn nǹkan ìdọ̀tí gbogbo àwọn corruption ẹ jẹ́ kó change láàrin àwa gangan àwa tá a jẹ́ èèyàn gangan ẹ jẹ́ kó change láàrin àwọn ọlọ́jà ètò change. kó yí padà láàrin wa gan. ó yí padà láàrin wa bébè ká ní tí ò ní ìdẹ́sẹ̀ rí lẹ́gbọ̀ọ́ Nàìjíríà lẹ́nu tó bá ti ń dé ìjọba àwọn tí wọ́n ń ṣe ìjọba yẹn tó bá ti ní báyìí náà wọ́n ṣe ń ṣe ìfẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà everything is political motivated wọ́n motivate ẹ̀ ní wọ́n plan ẹ̀ ní gbogbo ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lé ní wọ́n plan ẹ̀ bẹ́ẹ̀ lómi tún débẹ̀ tí ò bá ṣe tàwọn kan wọ́n máa plan ẹ̀ lẹ́yìn yìí pé kí Ọlọ́run ká gba àdúrà gbogbo lọ Nàìjíríà gbà ó ká gba àdúrà kí Ọlọ́run kó bá wa mú gbogbo àwọn tí wọ́n ń dà lúrú bọ́lọ́run ṣe yọ ẹ̀mí Abacha bí ìgbà tó yọ kíní kọ́lọ́run yọ ẹ̀mí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan kóṣù kan má jí mọ́ a kàn sọ ní ìlú yẹn kọ́lọ̀ kó ṣàánú wa ẹ wo gbogbo àwọn ìdílé tí nǹkan burúkú ṣẹlẹ̀ sí yẹn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn èèyàn yára díà ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ ni ó ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ẹ wo the same spot ibi tán lásìdẹ̀ntì yẹn ti ṣẹlẹ̀ bí accident mẹ́ta ló ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ bá máa wádìí inú kó jẹ́ pé wọ́n ti lọ pa aláìṣẹ̀ kan tọ́jú ẹ̀ sábẹ́ bíríìjì bẹ́ẹ̀ tàbí kó ti jẹ́ pé ẹnìkan ti lọ wẹ àwọn ìwẹ̀ ritualist àwọn ti pọ̀ jù kábíyèsí o gẹ́gẹ́ bí ojú tẹ̀yìn tó fi ń wò àwọn èèyàn ń ṣèkà fúnra wa ni àwọn babaláwo tó máa sọ fún wọn pé tó máa ní kó ṣe iṣẹ́ bí yẹn wọn ò ní sọ tẹ́ báwo láàárọ̀ adìyẹ hospital lè wà ń bẹ́ ó lè jọ lọ hospital gan ló ti ṣògùn yìí pé káwọn èrò máa wá àìmọye nǹkan hàngì gan ní Nàìjíríà ojú tẹ̀yìn tó fi ń wò tún yàtọ̀ sí everybody ló fẹ́ lówó òjijì ìka ní everybody àwọn tó fẹ́ jẹ́wọ́ tó ń wó wọ́n kàn ń ṣèkà fúnra wọn ni tẹ́fẹ́ wà rí yẹn ẹnìkan lè ti ṣe ritual ó lè jẹ́ àwọn kan náà ń jàdùn kankan bẹ̀ ó lè jórí ilẹ̀ kan náà ti lọ wọ́n kan síbẹ̀ tẹ́ ẹni orí aláìṣẹ̀ àṣẹ á jìyà. kábíyèsí Ọlọ́run.
it is well kọ́lọ́n kó ṣàánú wa ẹ ṣeun kọ́lọ́n kó ṣàánú wa ẹ ṣeun adúpẹ́ mọ́ ẹ kú ètò ẹ ṣeun ẹ ṣe adúpẹ́ mọ́ bàbá ń kí gbogbo Canada o. kábíyèsí olódùmarè ẹ ṣeun ìyàwó adé buhari ọba ńlá elizabeth láti ìlú Canada ni wọ́n ti pè wá wọlé ẹ wo ojúsùnùkùn tí àwọn tó fi wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe rí wípé ọ̀tọ̀ lójú tèmi gangan lára mi fi wò ó ọ̀tọ̀ lójú táwọn gangan fi wò ó àwọn tí wọ́n pè wá wọlé ẹ wo ojú táwọn náà fi wò ó wọ́n ní ìjọba àwa ènìyàn ìjọba àwa ara wa fún àwa ara wa tí àwa ara wa gangan tí a ń ṣe àdarí rẹ̀ ṣe ẹ̀gbọ́n báwọn èèyàn ṣe ń sọ ọpọlọ kalẹ̀ ẹ̀gbọ́n kí n sáré gbà tó díẹ̀ kí n tó kúrò lórí ètò ìyàwó ló kọ sí yín alájà Wùmí Ọpẹ́ Olú Bright ẹ má bínú a wà lórí ikọ́ lọ́wọ́ ńgbà tẹ́yìn náà pè wọlé ẹ lè padà pè wá wọlé ìyàwó ló kọ sí ọ̀dọ̀ tìyín àbísí Olódùmarè 14 missed call ẹ má bínú ẹ keep on try ẹ tún padà pè wọlé. Rísíkà Tadéníyì Dẹ́mi Abíọ́dún àwọn ní àdúrà ní ká kún fún even kí mọ́tò dáa jù bẹ́ẹ̀ lọ nǹkan tí yóò bá ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹlẹ̀ Adémáṣọ Aliu Adéníyì Ṣeun Dẹ́bì Ọlámídé Abíọ́lá Ọ̀kẹ́. Dẹ́mi Abíọ́dún ní orúkọ mi ní Ibrahim Ogundim láti Eléwé Odò Ìbàdàn. Kò yẹ kí ọkọ̀ epo àjàgbé kò yẹ kí wọ́n máa rìn ní ọ̀nà kọ̀nà ìyẹn tó yẹ kí wọ́n ní ọ̀nà tiwọn. Ẹ ṣeun. Máàmí Afomi Pẹ̀rọ Ṣọlá Adémáṣà ní out of 20 trailers hardly you will see 5 with good brakes or no brake oil. Ìjọba kò ṣe ojúṣe àwa èèyàn gan-an a ò ní ṣe ẹ̀tọ́ wa. Kábíyèsí Olódùmarè Ṣakírà Àtàdìgún ilé Olúwa fi àánú rẹ̀ gbà wá. Ẹ jẹ́ ń gbé ìpè yìí náà. Hello, ẹ káàbọ̀ sórí ètò wa. Hello ma. hello. Ẹ káàbọ̀ sórí ètò ṣàlàfíà lẹ́wà dúgbò lẹ́kọ̀ọ́ ma. Hello, à ń gbọ́ yín kétékété. àlàáfíà la wà o. Ẹ káàbọ̀ sórí ètò. àlàáfíà la wà ìyá gbogbo tẹlifíṣàn ni o láti Jámánì. Ẹ káàbọ̀ sórí ètò ma ṣàlàfíà lẹ́wà. À ń gbọ́ yín kétékété ma. Ó dáa tí ń gbọ́ yín báyìí mà à ń gbọ́ yín kétékété báyìí mà. tó a fẹ́ dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tí ẹ ń sọ yìí náà ni o. Ẹ ṣeun mà ojú wo lẹ fi wò ìyàwó ló kọ sí. nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé nípa ti ọ̀rọ̀ ti Nàìjíríà wa lérí tàwọn ti tírélà. tí ẹ bá gbọ́ lórí ètò mi tí mo ṣe ní àná ó wà lára ètò tí mo sọ nípa ẹ̀. ṣe é ráwọn tírélà tí wọ́n wà ní Nàìjíríà wa yẹn. Bẹ́ẹ̀ni mà. ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lérí bí wọ́n jẹ́ pé wọ́n ṣe ń lòdù lọ́nà tàpápá ká kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. torí eré àyẹ̀ náà ni lóògùn wà. tí wọ́n bá lè jẹ́ kí àwọn tírélà yìí kán ní gáràjì tí wọ́n máa wà tó jẹ́ pé tó bá tó bí aago bíi táìmù tí wọ́n bá fẹ́ gbépo tàbí wọ́n fẹ́ lòdù lọ́sẹ̀ máa pè wọ́n níbi tó bá wà. Ìyẹn lọ́wọ́ òru àbí. tó yẹ pé wọ́n á wá máa sọ fún wọn pé tó bá jẹ́ 10 náà fẹ́ dá lóhùn 10 yẹn á wà lórí kíù. kí pé káwọn tírélà wà lórí títì mile 2 yẹn títí di ọjọ́ 3 4 ọ̀sẹ̀ kan. gbogbo àwọn tó fẹ́ lọ síbi jíjẹ mímu ibi iṣẹ́ wọn náà ní gbogbo ọ̀nà àgbègbè ọ̀nà mile 2 gbogbo báyẹn wọ́n á dẹ̀ wọ́n máa sí ojú kan bámú. mo ti wà nínú traffic ní àárín mile 2 ibi tó yẹ kí n lọ ní ìṣẹ́jú 5 sí ìṣẹ́jú 10 4 hours
wákàtí mẹ́rin mo sì wà nínú mọ́tò kábíyèsí olódùmarè. mọ́tò ac bẹ̀rẹ̀ sí gbóná ṣé èyí tá a bá lè ṣe tí ìjọba wa Ambode ó try gómìnà wa ó try fún Nàìjíríà ó try fún Èkó ó ti gbìyànjú nípa gbogbo akitiyan tó ń ṣe lẹ́kọ̀ọ́ tó bá lè bá wa ṣe kó jẹ́ pé gbogbo àwọn tírélà yẹn wọ́n wà níbi car park wọn tí ó máa mẹ́wàá náà fẹ́ dá lò mẹ́wàá yẹn wọ́n dẹ̀ dá wọn lò márùn náà fẹ́ dá lò márùn yẹn dẹ̀ wà lórí kíní tí ì ṣe pé ẹ̀kọ́ ọ̀sẹ̀ mẹ́ta tó máa wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n fi ń dá ọrọ̀ ajé àwọn many people tó jẹ́ pé mẹ́kúnnù tó fi ń dá wọn lágara lọ́nà mile 2 lọ sí Àpápá bẹ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ ṣé ẹ̀rẹ́ wọn tó dẹ̀ ní gbogbo àwọn tẹ́lẹ̀ àwa yìí náà àwọn èèyàn ńláńlá ìlú yẹn náà ni tí kì í ṣe pé wọn ò mọ nǹkan tó tọ́ kì í ṣe pé wọn ò mọ nǹkan tó yẹ ṣùgbọ́n wọn ò fẹ́ dáhùn wọn ò fẹ́ tí wọn nìkan kó ṣáà ti máa rówó tiwọn wọ́n dẹ̀ fi ń pa àwọn mẹ̀kúnnù kọ̀ọ̀kan lára ní àdúgbò. wọ́n kọ etí ikún sí pé kò sí nǹkan tó kàn wọ́n. mo ní wọ́n kọ etí ikún sí pé kò sí nǹkan tó kàn wọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn lówó ìlú yẹn náà ló ní gbogbo kìíní mẹ̀kúnnù mélòó ẹni tí ò jẹun kánú wo ló fẹ́ ra táyà télà. ló fẹ́ ra táyà télà ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ pé. ara àwọn télà àwọn kọ̀ọ̀kan náà tẹ̀dẹ̀ ń wò yẹn náà bí àṣà ẹni tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìmí nínú wọn télà táyà 12 mẹ́fà ló máa ṣiṣẹ́ gbogbo àwọn ẹ́ńjìnì nínú mọ́tò yẹn náà lóríṣiríṣi tó tọ́ bí mẹkáníìkì bá ṣe ń rọ òkè ló ń rọ̀ sàlẹ̀ náà yí mọ́ ń bẹ̀ bí dírẹ́bà náà bá ṣe ń jí tọ̀tún ló ń jí tòsì tó lóyún oníkangan bá ní kọ́ lọ báwọn túnṣe nílé mẹkáníìkì wọ́n á ṣe tiwọn bẹ̀ kọ́ bá lè rówó kó jẹ. bẹ́ẹ̀ni. so ilé ìta fi ń ṣera wa náà ó wà ń bẹ̀. ó pọ̀ ń bẹ̀. ìkẹta tí mo tún gbé yẹ̀wò lórí ètò yìí ni pé mo fẹ́ kí abẹ gómìnà wa Ambode ó gbìyànjú lórí títì tó lòun ń ṣe tó láwọn ṣe káàkiri nílùú Èkó ó jẹ́ pé àwọn télà yẹn tó bá ní hours tó fi máa jáde láago 10 lálẹ́ níbi tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ti máa ń ṣiṣẹ́ ẹ wo Jámánì tá a wà yìí sìn àwọn ibi táwọn òṣìṣẹ́ wọn ti ń ṣiṣẹ́ tó ń jí lọ bẹ̀ ní àárọ̀ tí wọ́n ń padà lọ́wọ́ alẹ́ àwọn télà wọn ń gba bẹ̀ ó di ọwọ́ aago 10 lọ́ máa bẹ̀rẹ̀ wọ́n á dẹ̀ tún ti wà ní car park wọn ní aago 5 ìdájí. tí gómìnà wa bá lè bá wa ṣe òfin yìí pé ní ọ̀nà báyìí ó tí àwọn òṣìṣẹ́ ń gbà wọ́n máa rí mọ́ pé aago 10 ni tẹ́lẹ̀ afẹ́fẹ́ gbàbẹ̀ àwọn òṣìṣẹ́ á ti máa darí lọlé wọ́n á ti máa wọlé wọn láti máa múra ọjọ́ kejì. bẹ́ẹ̀ni òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. ẹ jọ̀wọ́ ẹ bá polongo yìí sí etí gómìnà wa ó gbìyànjú ẹ worú bọ́ọ̀sì sìn mẹ́tọ̀dì tó fi ń wọ bọ́ọ̀sì lérí Akétu sìn ó dùn mọ́yàn nù wàá tò wàá dẹ̀ gba tíkẹ́ẹ̀tì wàá dẹ̀ wọlé àwọn mẹ́tọ̀dì lóyìnbó náà nìyẹn tọ́lọ̀ ń bọ́ tí bẹ́ẹ̀ náà ni tó bá lè bá wa ṣe náà ní Nàìjíríà káwọn tẹ́lẹ̀ àjọ pé gbogbo ibi àárín Èkó táwọn èèyàn ti ń ṣiṣẹ́ àwọn gbogbo Ìkẹjà táwọn èèyàn ti ń lọ bí iṣẹ́ ìdájí àárọ̀ wọ́n rí mọ́ pé àwọn tẹ́lẹ̀ wọn ò ń gba bẹ̀ ẹ worú eléyìí tó ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ pé léètì ló ṣiṣẹ́ ló ṣẹlẹ̀ àwọn tí wọ́n bọ̀ lẹ́yìn tí wọ́n dé tí wọ́n ń gbá ti jẹ́ lọ tó ń ṣe yẹn agbápẹ́ ẹni tó máa kú ẹni tó bá ti kọ́ ẹni tọ́lọ̀ bá ti ló máa kú bẹ́ẹ̀ kì í ṣe gbogbo wọn yẹn náà ló pàpà kú ẹ wọ àwọn tó pa lára tó wà lọ́sípítù sí nǹkan tí mo kàn fẹ́ gbé yẹ̀wò lórí ètò náà nìyẹn kí gbogbo àgbáyé kọ́ bá wa àwọn tó bá mọ àwọn olórí wa yìí kọ́ bá wọn bá wa sọ̀rọ̀ kọ́ dẹ̀ gbé ti ọ̀nà mile 2 yẹn kọ́ bá wa gbé yẹ̀wò. ẹ ṣeun àwọn tó súnmọ́ ìjọba ẹ ṣe olóòtú ẹ ṣeun ma ẹ ṣe ọmọ lójú ẹ ṣeun ma ẹ ṣeun ma ọpọlọ yóò ní dọ́gba ma ẹ ṣe àdúgbò ma o. ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn ni àá fi wò
inú mi dùn pé àwọn tí wọ́n súnmọ́ ìjọba orílẹ̀-èdè wa gan wà lórí ètò àbá nǹkan kan tí wọ́n máa ń ṣe ni pé wọn kì í sọ̀rọ̀ bọ́bá torí ètò wọ́n máa ń fara balẹ̀ láti wò wá wọ́n ń gbọ́ wa mo lè ka bíi 5 fún yín tó jẹ́ pé wọ́n súnmọ́ ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n wà lórí ètò bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àmọ́ wọn sọ̀rọ̀ àwọn náà ń wà ó dá mi lójú pé àwọn náà ń gbọ́ dáadáa torí kò síbi tí afẹ́fẹ́ ètò yìí tí kò fẹ́ dé. Bọ́dà mi Akínkúyè láti ìlú Canada wọ́n ní Nigerian government are totally confused already. Nigerian problem is bigger than what the present government can handle easily. It is going to take some time to put things in a right place. Ẹnu ẹ̀ náà la wà yín náà díẹ̀díẹ̀. Tèmítọ́pẹ́ Fani Yẹ̀ṣẹ̀ Alájà Ọlárẹ̀wájú MX Fọláṣadé Ọ̀gíní wọ́n tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn wọ́n ní Nigeria should have a special enforcement to be check all the inspections on the trailers before driving on our roads. Kọ́ máa yẹ ọkọ̀ wò ẹni bá Olúwatósìn Dẹ́mi Abíọ́dún ní ó yẹ kí wọ́n ṣe ètò lórí gbogbo àwọn ọkọ̀ trailer company láti máa ní àsìkò tí àwọn ọ̀gá wọn ò fi máa mú ojútó ọkọ̀ èyí tí kò bá dá pé tó kí wọ́n má fún láyè kó jáde kúrò. ẹ ṣeun gbogbo yìí tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò Ọlábísí Abọ́ládé Queen Tóyìn Afusat. ọ̀rọ̀ sùnùkójú sùnùkùn là á fi wò ó bẹ́ẹ̀ bá sì fẹ́ pè wá wọlé kí n fẹ́ nìkan láyè sí +44 7440 721 923 ojú òpó náà ti sílẹ̀ ẹ jẹ́ ń gbà pé kan sí kí n tó kò lórí ètò +44 7440 721 923 ẹ pè wọlé sórí WhatsApp orí WhatsApp ní ìyẹn ti lè wọlé Tèmilolúwa ìràwọ̀ Jésù ṣọlẹ́kan sísítà mi ṣàlàfíà lẹ́wà. ọ̀rọ̀ ìlú wa Nàìjíríà ọlọ́ọ̀bá mi ìdùn àkóṣọ wa ń bẹ̀ kó mọ̀ fi ṣọ́ rẹ̀ kó mọ̀ fi ṣọ́ wa kó dáàbò bò wá gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà aṣíwájú náà ti ń sọ kí nǹkan tó ti ṣẹlẹ̀ tí kò tún fi ní máa ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá mi ìjọ àkókò sí gbogbo wa ní pátápátá nítorí wọ́n sọ wọ́n ní ìjọba yìí ìjọba tiwa ni ìjọba àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn là ń ṣe adarí rẹ̀ láti ọwọ́ àwa gangan fúnra wa tí a jẹ́ ìjọba afẹ́mọ́ ti ọ̀rọ̀ lu àwọn ìjọba wọn láwọn gangan wo ni wọ́n ń jẹ́ ìjọba wọn náà bá ṣàánú wa ẹ wo kí n tó mọ lọ́nà ẹ̀jẹ̀ ńlá kí n Sunny Adé mọ̀ náà káwọn náà bá wa dá sí ètò yìí náà. ìràwọ̀ ẹ̀dá ó wá dọ́wọ́ rẹ̀ o ọlọ́run ọ̀run dákun má jà fòfò àwòlẹ́sìn iwájú rẹ̀ dákun bàbá. ìmìíràn kékeré lọ́sàn má kékeré lówùrọ̀ bàbá jọ̀wọ́ má jẹ́ ṣiṣẹ́ ìrànlọ́wọ́ ra wá ẹ̀dá ó wá dọ́wọ́ rẹ̀ bàbá ọlọ́run rọrùn dákun má jẹ́ ṣiṣẹ́ àwòlẹ́sìn iwájú rẹ̀ dákun bàbá. bàbá ọ̀run làwa bẹ̀ ọ́ àwòlẹ́sẹsẹ dákun jọ̀wọ́ bàbá wáyé. ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ́ ètò máa ń wá sí etí gbọ̀nyìn láti ẹnu ọmọ yẹn ọmọ lójú Olódùmarè international broadcaster lọ́wọ́ ẹ ṣeun adúpẹ́. ó gbà nǹkan tí a sọ pátápátá ni a ní àwọn tó jẹ́ aṣojú ìjọba náà ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n wà lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà lórí Instagram àmọ́ wọ́n máa ń dákẹ́ wọn kì í sọ̀rọ̀ ni àwọn náà máa ń wo bó ṣe jẹ́ gbogbo nǹkan táwọn èèyàn wá sọ pátápátá náà ni wọ́n gbọ́ mo lè mú dá yín lójú pátápátá. ìjọba ìpínlẹ̀ Èkó àwọn náà ti ń ṣe àwọn àtúnṣe kan lóríṣiríṣi tí a rí kà nínú ìwé ìròyìn. adúpẹ́ òkun. bàbá ọ̀run àwa bẹ̀ ọ́
ní pàtàkì jùlọ àdúà ṣe pàtàkì ó ṣe kókó. bàbá wáyé ìgbẹ́kẹ̀lé ra wá ẹ̀dá tó wá dọ́wọ́ rẹ̀ o. ẹ jẹ́ ń gba pé kan ṣoṣo yìí kí n tó mọ̀ lọ náà. hello ẹ káàbọ̀ sórí ètò. hello. hello. oh. ìpè kan ṣoṣo ni mo fẹ́ gbà kí n tó máa lọ. ẹ gbọ́ ojú wo lẹ́yìn fi wò ó kí ni nǹkan tẹ́ ẹ rí sí kí ni solution sí nǹkan tó wà lẹ́yìn ìyẹn ni pé kí ni ọ̀nà àbáyọ sí nǹkan tó wà lẹ́yìn. oríṣiríṣi ìmọ̀ràn làwọn èèyàn ti mú wá wọ́n ní kí àwọn ọkọ̀ ńláńlá ọkọ̀ àjàgbé wọ́n ní kí wọ́n máa rìn ní ọwọ́ òru àwọn kan ní ká máa ṣẹ́ẹ̀kì ọkọ̀ yìí kan máa yẹ ọkọ̀ yìí wò ọmọ ọba ọ̀bárùwà lélẹ̀ láti ìlú Poland ẹkùjọ́ méjì mẹ́ta àátúnrí aláìpẹ́ pẹ̀láṣẹ Èdùmàrè àwọn kan ní ká máa yẹ ọkọ̀ òkú tó di pé wọ́n gbéra wọ́n ní kí wọ́n kọ́ ibì kan tó jẹ́ wípé àwọn ọkọ̀ yẹn wọ́n máa páàkì sí tó bá di àsìkò tí wọ́n fẹ́ gbé epo àbí tí wọ́n fẹ́ ṣiṣẹ́ kán ṣẹ̀ṣẹ̀ máa wá ó jẹ́ méjì mẹ́ta àbí márùn ni wọ́n lè ṣe kán má jẹ́ kó pọ̀ jù lójú pópó ìyẹn ni pé ó tún máa prevent traffic kò ní jẹ́ kí súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ kó wà lọ lọ́pọ̀lọpọ̀ ẹ wà Olúwa Àríkẹ́ Ayọ̀wálé Dèmí ẹ jẹ́ ń gbé pè iná hello. hello. hello ẹ kálẹ́. ẹ kálẹ́ o ẹ kú ètò sà. ẹ ṣeun orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. hello. hello à ń gbọ́ yín orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. orúkọ mi ni Motúnráyọ̀ Akínwándé sà. Motúnráyọ̀ orúkọ mi ni Motúnráyọ̀ Akínwándé o. ẹ káàbọ̀ à ń gbọ́ yín kétékété. Motúnráyọ̀ Akínwándé. à ń gbọ́ yín kétékété. ẹ wò àdúrà nìkan ṣoṣo ni a nídìí lórílẹ̀‐èdè Nàìjíríà wa o kí Ọlọ́run ọba ọlọ́jọ́ ènì ó ṣàánú wa kó má jẹ́ kó bá wa rọ gbogbo àwọn tí wọ́n lọ nípa accident náà kó bá wa rọ àwọn ẹbí wọn lójú Ọlọ́run má jẹ́ ká rírú ẹ̀ mọ́ lágbára Ọlọ́run. ó tù wọ́n nínú ẹ ṣeun. Ọlọ́run bá wa tù wọ́n lójú ká má lè dààmú lágbára Ọlọ́run àdúrà nìkan ni àti Kristi àti Mùsùlùmí. ọ̀dà ẹ ṣe ìyẹn jẹ́gẹ́ bí èrò ti yín ìhà tó kọ́ sí yín nìyẹn ẹ ṣeun. àwọn ní solution kan oṣù táwọn mọ̀ ní wípé àdúrà ni. ẹnìkan gbìyànjú láti pè mí wọlé. ìgbàlà rẹ̀ máa ní mo fẹ́ o. Alani Adé Olúyọ̀mádé ẹ ṣeun brọ́dà mi. ìgbàlà rẹ̀ máa ní mo fẹ́ o bàbá. ó dáa. ìgbàlà rẹ̀ máa ní mo fẹ́ ẹ̀rọ nípò ọ̀rẹ́. ìgbàlà rẹ̀ máa ní mo fẹ́ o bàbá. omi rẹ̀ ń ṣàn òun báyé lọ. Kábíyèsí Olódùmarè gbogbo ẹni tá a jọ ṣètò papọ̀ lẹ́nu pátápátá mo kí yẹn ṣe àdúpẹ́. àmì àfomi pẹ̀rọ̀ ṣọlá Ọláníyàn àṣọlá ní màṣàun ẹ ṣé mo dúpẹ́. Prince Ọláníyàn Aládé Gold ẹwà Olúwa Àríkẹ́ ẹ ṣeun. Moses K dá ẹ̀rọ ẹ ṣé àdúpẹ́. ọmọlójú Olódùmarè yìí rẹ̀ international broadcaster lọ́mọ ẹ jẹ́ mọ́ fẹ́lẹ́ kí wọ́n fi dágbére náà lórí ètò tòní. Fúnmiláyọ̀ Victoria Olúfẹ́mi. ọ̀rẹ́ ayé mi lọ́jà mọ́. ohun asán ni mo mọ̀ sí. ohun asán. gbogbo ẹ̀yin tí a jọ ṣètò papọ̀ lẹ́nu pátápátá mo kí yẹn ṣe àdúpẹ́. Máàmì Abẹ́lá Akínyẹmí. gbogbo ẹ̀yin tí ẹ pè wá wọlé pátápátá mo appreciate yín o. ó tún dọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Èdùmàrè lórí ètò ọ̀rọ̀ ìṣítí. àmọ́ ẹ pàdé mi ní ọjọ́ Wednesday lórí ètò mi náà fàájì rẹpẹtẹ ìyẹn àríyá flavour ní throughout tí yèyé oge tó glamorous tí wọ́n sanwó fún. àpàdé lọ́jọ́ Wednesday.
àmọ́ ìtọ̀rọ̀ ìṣítí ó di ọjọ́ Monday. ẹ lọ wo fíìmù Ọmọlójú ó ti wà lórí YouTube lórí Àpáta TV Ọmọlójú ń tẹ́tù ẹ subscribe sí orí Opil TV OPIL TV ẹ subscribe síbẹ̀ lórí Instagram Ọmọlójú Productions lórí Instagram Ọmọlójú Productions ẹ kọ papọ̀ lórí Instagram gbogbo yín pàápàá ni mo kí sísítà mi ọba ńlá Adébùhárí Elizabeth láti ìlú Canada yìí ṣeun ẹ̀yin tèmi nílùú Cairo tẹ́ pè wá wọlé ẹ ṣé àdúpẹ́ Motúnráyọ̀ Akínwándé àti Ganiat Faith ẹ ṣé àdúpẹ́ Alájà Wùmí Ọpẹ́ Olú Bright ẹ ṣé àdúpẹ́ máa ọlá olúwa olùkànnì gbogbo ń bá pátá ni mo kí ẹ ṣé mo dúpẹ́ eré àti àánú kó máa tẹ̀lé wa kó máa bá wa lọ kó máa bá wa gbé ọ̀sẹ̀ yìí kó san wá sówó kó san wá sọ́mọ àìkú balẹ̀ rọ̀. káyọ̀dé aláyọ̀ ká pàdé ní rẹ̀ ó dá ó dìbà kan náà ó dàbọ̀. Èdùmàrè tẹ́wọ́ gbọpẹ́ bàbá tẹ́wọ́ gbọpẹ́